Ṣẹ̀rí Adéwọyè ẹ ṣeun wọn ní ìyá àbàdàn ẹ̀kú ètò àsìkò ọ̀sẹ̀ tuntun àkú òtútù o ọlọ́run ọba yóò jẹ́ ó tù wá lára pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ ṣeun mo dúpẹ́ ìyá mi. Adébáyọ̀ ọba tó lọ́jọ́ Adébáyọ̀ ọba. wa náà ló ń ṣe bó ti ń wù ú ẹ má bínú ẹ dákun. ìṣítí wa náà ní pélé àkọ́kọ́ lórí ètò òun náà ni mo pè ní ìtẹ́lọ́rùn ní bàbá wa ẹ̀já ní ìtẹ́lọ́rùn pẹ̀lú gbogbo ohun tá a bá ní ẹ̀já fi ìtẹ́lọ́rùn ká fi lọ ayé wa ẹ̀já ká fi ìtẹ́lọ́rùn ká fi gbégbé ìgbésí ayé wa ẹ má jà wá aago aláago sáré ẹ má jà á lògbà onígbàmọ́gbà ẹ má jẹ́ ká bá tọmọlàkejì jẹ́ torí pàwọ́ fẹ́ dìde ìtẹ́lọ́rùn ló ṣe pàtàkì ẹ̀já ká fi ìtẹ́lọ́rùn ká fi ṣe ohun gbogbo tá a bá ní. abala ìdílé aláyọ̀ náà rèé níbi tí a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ibẹ̀ náà láti máa ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí láàrin ọ̀rẹ́ méjì òun náà làmọ́ ti gbé yẹ̀wò abala kejì lórí ètò náà ní abala ìdílé aláyọ̀ ètò asọ́lábàárà ọ̀rọ̀ ìṣítí wa ẹ jẹ́ káwa náà mú un lò ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí ẹ̀. Ṣẹ̀rí Adéwọyè ẹ ṣé mo dúpẹ́ akú òtútù yóò àsìkò afẹ́rẹ́ ọlọ́wọ́n ọba yóò jò tù wá lára
ìgbà yóò tù wá lára àsìkò yóò tù wá lára o torí pé gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ báyìí náà ní rọ kókò lágbàlá yóò tù wá lára o ànífìnira ṣayé wa pẹ̀lú ògo Ọlọ́run ọba ẹ ṣeṣe mo dúpẹ́ abala kejì lórí ètò náà rèé tá a pè ní abala ìdílé aláyọ̀ abala ìdílé aláyọ̀ náà rèé níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ ìdílé òun náà rèé lórí ètò ẹ jẹ́ ká jọ fìdílé nǹkan ká jọ gbádùn abala ìdílé aláyọ̀ yìí mò ń bọ̀ náà. Ojú Olúwa ló lè tó. Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó. Ojú Olúwa ló lè tó. níbẹ̀ náà láwà yìí Tìmílẹ́yìn mo rí yín lórí ètò ẹ jẹ́ sáré kí àwọn èèyàn sì ń bẹ lórí ètò náà kí n tó wọn tẹ̀síwájú mo rí yín o Tèmítọ́pẹ́ Saidat Adégbóyèga ẹ̀ṣẹ́ Adéyẹmí Sadiat ẹ̀ṣọ́ Adéyẹmí Olúṣọlá mo rí yín Ọláìdé Mọ̀mísí Naham ẹ̀ṣẹ́ Àjọkẹ́ Àmọ̀bí Làǹbẹ̀ ẹ̀ṣẹ̀ òmòdúpẹ́ Alimi Bọ́láńlé ẹ̀ṣẹ̀ òmòrí yín lórí ètò Chris Gbèrò ẹ̀ṣẹ̀ òmòrí yín ẹ káàbọ̀ sórí ètò yìí báyìí náà bá ti ń darapọ̀ mọ́ mi ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò kí àwọn náà rèé kájọ jẹ̀gbádùn abala yìí abala ìdílé aláyọ̀ òun náà ni a wà yìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò báyìí náà bá ti ń darapọ̀ mọ́ mi ẹ bá mi share invite àwọn ọ̀rẹ́ yín ẹ má dá nìkan gbọ́ ẹ jẹ́ kí gbogbo wa rèé kájọ fetí gbọ́ ìgbéyàwó ọ̀rọ̀ tí mo mú wá lénìí òun náà ni ọ̀rọ̀ àwọn alábàágbé méjì tí wọ́n jọ ń gbé papọ̀ nínú ilé òun náà ni mo mú wá lónìí kí ni tó ṣẹlẹ̀ kí ni tí a fẹ́ gbéyẹ̀wò lórí ẹ̀ kí ni tá a mú wá fún wa lórí ẹ̀ gbogbo apáta náà láàjìjọ gbọ́ ń bọ̀. Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. Ọ̀tọ̀ lórí Yusuf mo rí yín ẹ̀ka alẹ́ níbikíbi tẹ́ ẹ bá wà lábala ìdílé aláyọ̀ náà rèé ọ̀rọ̀ tí mo gbé wá lálẹ́ yìí tí mo fẹ́ kí gbogbo wa náà rèé kájọ jókòó kájọ fojú sùnùkùn kájọ fi wò ó kájọ fi etí bẹ̀lẹ̀ jẹ́ kájọ fi gbọ́. Patrick ẹ ṣé mo rí yín ẹ̀ka àbọ̀ sórí ètò yìí ètò wa ìdílé aláyọ̀ ẹ bá mi share ẹ jọ̀ọ́ ẹ bá mi share bàbá mi Fẹ́mi John ẹ ṣé mo dúpẹ́ bàbá mi nínú Olúwa Fẹ́mi John ẹ ṣé bàbá mi mo rí yín ẹ káàbọ̀ sórí ètò ẹkùjọ́ méjì ẹ̀dẹ̀kùjọ́ mẹ́ta ẹkùṣẹ́ Olúwa. ọ̀rọ̀ arákùnrin àwọn alábàágbé méjì tí mo gbé wá yìí arákùnrin tí wọ́n gbé ọ̀rọ̀ yìí wá wọ́n ní ilé táwọn ń gbé pé àwọn ń gbé nísàlẹ̀ ani yìí ó sì ń gbé ní òkè àwọn ilé upstairs kọjú sí mi face me and face you òun náà ni wọ́n pè léyìí arákùnrin yìí wọ́n ní ìsàlẹ̀ làwọn ń gbé tí arákùnrin yìí tí wọ́n sì ń gbé ní òkè
wọ́n ní arákùnrin yìí àwọn ti wà nínú ilé yìí tẹ́lẹ̀ kó tó di wípé àwọn kó débẹ̀. wọ́n níjọ́ tí àwọn kọ́kọ́ ríra ṣe mọ̀ pé kálukú bó ojú mi kálukú ti bá tiẹ̀ lọ. ẹ ṣeun Mr. Becky Ajíṣebútú mo rí yín Larry Fash ẹ̀fà ẹ̀ ṣe mo dúpẹ́ Larry Fash ẹ̀fà ẹ̀ ṣe mo rí yín lórí ètò. oníjọ́ tí àwọn kọ́kọ́ ríra pé ẹ mà ká lẹ́sà ṣé inú ilé náà lẹ́yìn náà ń gbé inú ilé ni àwọn náà ń gbé kódà níbi oṣù bíi mélòó sẹ́yìn òun ni àwọn kó dé inú ilé yìí àwọn ti wà níbi ti pẹ́ńtà wọn àwọn orí yín rí o good to see you ẹkú ilẹ̀ yìí wọ́n ṣàjọ kíra wọn. iṣẹ́ wo lẹ́yìn ṣe wọn ni àwọn nítò iṣẹ́ báyìí làwọn ń ṣe ẹ̀yin náà kọ́ iṣẹ́ báyìí làwọn ń ṣe gbètò ẹ̀ka àbọ̀ sínú ilé yìí ó kíní kankan òun ni Mr. Lágbẹ́dẹ́ náà ni Mr. Tamudu. wọ́n ní àwọn bá sì ṣe intro mímọ̀ láàrin ara àwọn oníkálukú ó bá tiẹ̀ lọ. ó ní kò tún tó bóyá bíi lẹ́yìn ọ̀sẹ̀ bíi mélòó kan láàárọ̀ ọjọ́ yìí wọ́n ní environmental wà ní kálukú bá bọ́ síta láti sọ wípé tó káwọn ṣiṣẹ́. arákùnrin ní ìgbà míì tí environmental bá wà báwọn pé àwọn sì ti jí jáde gan kó tó di pé environmental káwọn mọ́lé pé àmọ́ níjọ́ tá à ń wí yìí Ọlọ́run kan sọ wípé tó àwọn wà nílé pé káwọn náà dúró bó bá dẹ̀ yẹn environmental àwọn ọmọ jáde lọ. wọ́n ní làwọn bá ṣáà bẹ̀rẹ̀ níbi táwọn ti jọ ń ṣiṣẹ́ nù lé everybody ti ṣàtúntún lè ṣiṣẹ́ gbogbo ẹ̀ pé iṣẹ́ tẹ̀sí ń ṣe yìí o mo sì ní àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n á mọ̀ béèrè irú àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ń ṣerú iṣẹ́ yìí tí ẹ bá mind ẹ lè fún mi ní nọ́mbà yín àbíbo ni workshop yín gan onílò bá ní ẹ mà ṣe ibi báyìí ni ṣọ́ọ̀bù àwọn wà nọ́mbà àwọn rèé wọ́n bá gbé nọ́mbà wọn náà bá gbélé lọ́wọ́ àwọn sì júwe ṣọ́ọ̀bù àwọn júwe fún arákùnrin èyí tó ti jẹ́ wípé ó ti wà nínú ilé tẹ́lẹ̀ ẹni tó ti wà nílé tẹ́lẹ̀ òun ló gba nọ́mbà arákùnrin tó jẹ́ new tenant yìí. wọ́n ní làwọn bá fún ní nọ́mbà wọ́n nígbà míì àmọ́ pa wọ́n pé bọ̀dá Lágbájá mo ní kí n kí yín ni o mo ní kí n ṣe yín pẹ̀lẹ́ mo ní kí n ṣe gbá nǹkan bẹ́ẹ̀. arákùnrin yìí wọn náwọn náà ó sì kí pé ṣé àwọn náà mọ̀ pé nígbà míì wọ́n nígbà tó dijọ́ kan ló bá wá sí ibi iṣẹ́ àwọn wípé òun ti ẹ̀wà lónìí kò ti ẹ̀wà kí yín pé kò wá fi ìyẹn mọ ibi iṣẹ́ yín wà ibi ṣọ́ọ̀bù yín wà wọn ló bá wá lọ́nà àwọn ṣe lálejò àwọn sọ̀rọ̀ bí ìgbésí ayé àwọn bí gbogbo ẹ ṣe lọ. arákùnrin tó jẹ́ pé òun ni ó tẹ́nàntì yìí àwọn ti níyàwó tí wọ́n ti bímọ àmọ́ arákùnrin tó jẹ́ new tenant tí wọ́n gbọ́rọ̀ ìwá yìí àwọn rèé àwọn ò sí ìfẹ́yàwó sílé àmọ́ wọ́n ti ní àfẹ́sọ́nà tó jẹ́ wípé òun wá tó sì máa ń lọ tí àwọn ẹbí ará tí wọ́n ti mọ̀ àmọ́ wọn ò tí ì ṣègbéyàwó débi pé wọ́n gbéra wọn sílé. ẹ ṣeun Mulikat Dúrójayé Kọ́láwọlé ẹ ṣé Ọmọlára Ọmọbọ́láńlé làwà lórí yín lórí ètò ẹ káàbọ̀ sórí ètò yìí mo kí gbogbo yín. báyà bá ń tọ́jú ọmọ tó ń tọ́jú ọmọ tó ń tọ́jú ẹbí tó ń tọ́jú ilé ká máa fẹ́ lọ. di wípé àwọn bá jọ ń ṣe wọléwọ̀de àwọn àjọmọ́ lòdè ńgbà míì pé tó bá lòdè yóò pa wọ́n sí táwọn náà bá lòdè ńgbà àwọn máa pè pé Mr. Lágbájá ǹjẹ́ ráyè àwọn èèyàn kan ṣe nǹkan báyìí mo sì fẹ́ kí
ẹ wá síbẹ̀ bí ẹ bá níbi tí ẹ ń lọ àbí tẹ́ ẹ bá máìndì wọ́n ní àwọn ṣàjọ ń ṣe wọléwọ̀de kálukú àwọn jọ ń bára àwọn ṣe débi pé nínú ilé gan tí àwọn ń gbé àwọn tẹ́nàntì yòókù gan wọ́n ti mọ àwọn ní ọ̀rẹ́. arákùnrin yìí wọ́n ní lẹ́yìn bíi ọdún kan táwọn ti wà nínú ilé yìí táwọn àtàrákùnrin yìí táwọn sì ti jọ ń ṣe wọléwọ̀de wọ́n ní ni àwọn bá fẹ́ ìyàwó àwọn pé tó kí làwọn náà kúkú ń ṣe káwọ pupa kí sí mọ́lẹ̀ làwọn bá ṣe mọ̀ mí mọ̀ ọ́ làwọn bá ṣe ìdáná ni ìyàwó bá kó wọlé. nígbà tí ìyàwó kó wọlé wọn làwọn náà bá bẹ̀rẹ̀ pé tó ìyàwó mi baálé mi àwọn àtàrákùnrin yìí àwọn sì jọ ń ṣe náà. wọ́n làwọn wá wọnú ara àwọn débi wípé àwọn ti wá di family friends débi pé ìyàwó àwọn a máa lọ sọ́dọ̀ ìyàwó rẹ̀ pé ìyàwó àwọn táwọn bá lọ bí iṣẹ́ bóyá tí ò bá sí ní tóun ò bá sí nílé tí ìyàwó òun bá wà nílé pé ìgbà míì gan á lọ jókòó sọ́dọ̀ wọn tí wọ́n jọ mọ̀ ṣeré tí wọ́n jọ mọ̀ tàkúrọ̀sọ ó ní ẹ kúkú mọ̀rọ̀ àwa tá a jóbìnrin ó ní ìgbà náà ni pé ìyá alágbájá ẹ wá wọbẹ̀ tí mo sè ọbẹ̀ tí mo sèré kìíní kankan ẹgbẹ́ wa tọ̀wò tèmi náà sèré ẹ̀yin náà ẹgbẹ́ tọ̀wò mo ṣe mọ́ ẹ mọ̀ pé àwọn orú nǹkan báwọn ó kúndùn lórílẹ̀‐èdè wa Nàìjíríà tá a bá ti wọnú ara wa jẹ́ pàjọ́ ń gbé lánàá àyà alágbájá ọ̀lẹ̀ ni mo sè lálẹ́ ẹ̀yin náà wá gbà ó yín bá yín fi méjì ránṣẹ́ ó ní débi pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀. arákùnrin yìí ó nígbà tó yá ìyàwó òun ó lóyún ó sì bímọ alákọ̀ọ́bí ó ní àwọn sì tún bí kejì ó nígbà tó yá ìyàwó òun wà nínú oyún ẹlẹ́ẹ̀kẹta ó nínú oyún ẹlẹ́ẹ̀kẹta nìyàwó òun wà tó fi di wípé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí níbẹ̀ náà ni yánpọnyánrin ọ̀hún níbẹ̀ náà ló ti bẹ̀rẹ̀ oyún débi pé àwọn méjèèjì àwọn wọnú ara àwọn tó yẹ pé àwọn ti mọ fámìlì arákùnrin náà mọ fámìlì àwọn táwọn àjọ máa ṣeré lọ lé bóyá wọ́n fẹ́ ṣe nǹkan nídìílé ní fámìlì wọn àwọn ó tẹ̀lé lọ bẹ́ẹ̀ tán ti mọ àwọn táwọn close débi bẹ́ẹ̀ gẹ́. ó ní ṣùgbọ́n arákùnrin tó ń gbé lókè yìí tó jẹ́ ó tẹ́nàntì yìí òun jẹ́ nìkan tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe olówó lọ́wọ́ àwọn wà òkè díẹ̀ jòun lọ ní pé èèyàn rí ṣe àbẹ́yàn ń lówó lọ́wọ́. arákùnrin yìí ó nínú oyún ẹlẹ́ẹ̀kẹta nìyàwó òun wà tí àṣírí yìí tó fi tú sí òun lọ́wọ́. ó ní lọ́jọ́ yìí ó ní ẹnìkan gbé iṣẹ́ fáwọn tó jẹ́ wípé àwọn ò tètè parí iṣẹ́ onítọ̀hún ó ní àmọ́ tí ẹni ọ̀hún tó ti jẹ́ wípé ó dúró sí òun lọ́rùn pé bóun ò bá yanjú iṣẹ́ òun ò ní kúrò níbi iṣẹ́ lòun bá ní pé tó kò burú káwọn bíi méjì nínú ọmọọṣẹ́ àwọn kí wọ́n dúró káwọn jọ yanjú iṣẹ́ ẹni ọ̀hún káwọn lè yanjú rẹ̀ tán níjọ́ náà. wọ́n ní làwọn bá sì gbé fóònù pé tó ìyàwó mi ó lè pẹ́ mi kí n tó wọlé báyìí nìkan tí ń ṣẹlẹ̀ ní workshop wa ó lè pẹ́ mi kí n tó wọlé o bó bá jẹ́ pé mo pẹ́ ẹ̀yin ẹ jẹun ẹ̀sùn ìmọ̀ bá yín nínú ilé. wọ́n ní làwọn bá bẹ̀rẹ̀ sí ní làwọn bá kò síṣẹ́ làwọn bá ń ṣiṣẹ́ lọ. arákùnrin yìí ló tó bí aago bíi 10 alẹ́ káwọn tó ṣe tán níjọ́ náà làwọn bá mú ọ̀nà ilé wọ́n ní làwọn bá mú pọ̀n. wọ́n ní ẹnu géètì tí wọ́n gbà wọlé tó jẹ́ géètì tí ń bẹ lẹ́nu ọ̀nà ilé ọ̀hún wọ́n ní wọ́n tiẹ̀ ti tì í nítorí pé lẹ̀ ti ṣú. làwọn bá pè ìyàwó àwọn ní orí fóònù ìyá alágbájá làwọn bá ríngì pé ṣé ìyá alágbájá ti wá sùn ni wọ́n láwọn ṣàpè fóònù lọ títí. wọ́n ní ọpẹ́lọpẹ́ ẹnìkan tó wá ń bẹ ní inú ilé tó jẹ́ tẹ́nàntì náà wọ́n ní eléyìí ló dà pé bóyá ó gbóhùn àwọn tàbí bóyá ó gbọ́gbé àwọn eléyìí ló ṣàbá wọn ṣí géètì làwọn bá wọlé. wọ́n ní wíwọlé táwọn wọlé àwọn bá mú kọ́kọ́rọ́ tàwọn làwọn bá fi ṣílẹ̀kùn pé tó kó má di pé bóyá àbíyàwó àwọn ti sùn káwọn mọ̀ sì sí pé bóyá àwọn dà láàmú làwọn bá mú kọ́kọ́rọ́ ni làwọn bá ṣílẹ̀kùn làwọn bá wọlé. wọ́n ní wíwọlé táwọn wọlé làwọn wò wípé
ìyá alágbájá wá dà ń bolo wá wá ẹkú ilé o àbí wọ́n ti sùn ní àbí wọ́n ti ṣe gbá àwọn bá wò pé tó kò burú làwọn bá ní káwọn wọ yàrá wọ́n ní wíwọ yàrá táwọn wọ yàrá arákùnrin tí ń gbé lókè tó jẹ́ tenant tí wọ́n jọ ń ṣọ̀rẹ́ òun ni wọ́n bá nínú ilé nínú yàrá pẹ̀lú ìyàwó wọn. Kí leléyìí kí ló ṣubú tàwọn nínú ilé kan náà bàbá alágbájá wọn ni làriwo bá sọ làriwo bá ta. Ó di ọ̀rọ̀ ìjà gburugburu gbara gburugburu ní gbogbo ilé bá dàrú débi pé gbogbo àwọn tẹ́nàntì yòókù náà bá bọ́ síta pé kí ló dé bàbá alágbájá kí ló ṣẹlẹ̀ pé ẹ mà gbà mí tí mo mà rí rèé àbí bàbá alágbájá kọ́ ni mò ń wò ni àbí Mr. alágbájá kọ́ ni pẹ̀lú ìyàwó òun nínú ilé kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan kan igbá kan ṣàwo ìyàwó arákùnrin yìí tó wà lókè léṣù pé bóyá arákùnrin yìí ti dé gbogbo yóò wà nísàlẹ̀ ìní ọkọ òun lọ bá wọn sàlẹ̀ tí wọ́n jọ ń rojọ́ ìyàwó arákùnrin ní gbogbo tọkàn ń sọ sínú pé bóyá ọkọ òun bẹ ní ọ̀dọ̀ Mr. alágbájá ń sàlẹ̀ o tó jẹ́ pé bóyá wọ́n jọ ń sọ̀rọ̀ ni pé láì mọ̀ wípé Mr. alágbájá gan ò tí ì dé ìyàwó nìkan ní bẹ nínú ilé tí ọkọ òun lọ bá tì wọ́n nílé gan ìyún tiẹ̀ tún di ìjà tó di wẹrẹ tẹ́pẹ́ àwọn tó táwọn làwọn yanjú ìwà àtọkọ rẹ̀ ń gbẹ̀ bá ríra yín ẹjọ́ mọ́ yanjú. Arákùnrin nígbà tó wáyá lòun wá sọ wípé tó kọ́mọbìnrin yìí kó mọ́ lọ òun ò ṣe mọ́ pé ṣé oyún tó wà nínú rẹ̀ ṣé òun lòun lóyún ni àbí arákùnrin tí ń gbé lókè yìí ló lóyún bóun ló tiẹ̀ ṣe fàyè sílẹ̀ tó fi di gbogbo yọkùnrin ọlọ́kùnrin yóò mọ̀ bàlẹ́ orí oyún lárákùnrin ìbá ní pé tó kò burú òun rèé àtọyún sí ń bẹ nínú rẹ̀ òun ti kọ̀ ọ́ àmọ́ àwọn ọmọ méjì táwọn ti kọ́kọ́ bí níyàlẹ́nu pé kóun ó lọ wò ó méjì tòun kóun ó kólẹ̀ àmọ́ kóun ó tó ṣe bẹ́ẹ̀ òun ó ṣàyẹ̀wò pé bóyá lóòótọ́ àwọn ọmọ tòun ni torí pé pẹ̀lú tí òun rí Mr. alágbájá ẹ ṣe wá ṣe báyìí sí òun ṣé torí nǹkan tẹ́ ṣe báwọn dọ̀rẹ́ rèé ṣé ọ̀rẹ́ tẹ̀ ń bá òun ṣe ṣebi tó dé nìyí àwọn jọ ń ṣe wọléwọ̀de ẹ̀ ń pè òun sóde ẹbí yín òun lọ ẹ̀ ń pè òun sígbà òun tẹ̀lé yín àwọn jọ ń ṣe wọléwọ̀de. Nígbà tí arákùnrin yìí tí wọ́n lọ ṣàyẹ̀wò pẹ̀lú àwọn ọmọ méjì tilẹ̀ tí wọ́n ti bí arákùnrin yìí ní wípé èyí tó jẹ́ àkọ́bí gan-an òun náà ni ó jẹ́ ọmọ tí arákùnrin yìí bí. Ẹ̀ẹ̀kejì àtọyún tí ń bẹ nínú ìyàwó arákùnrin tí ń bẹ lókè yìí ńlọ́mọ̀ ní kọ́lọ́wọ́n bá mi kó ṣàánú fún wa. Àwọn afọ̀yàyà gbárẹ́ àwọn afọ̀yàyà súnmọ́ ni àwọn tí wọ́n rí yín tí wọ́n bẹ̀ mọ́ yín sista alágbájá mo láìkì yín bẹ́ẹ̀ mo láìkì bẹ́ẹ̀ ṣe múra bẹ́ẹ̀ ṣe ń ṣe ọmọ ní tí wọ́n wà bọ̀dà alágbájá mo fẹ́ kẹ́ máa bá kẹ́ mú mi bí àbúrò ọmọ ní nǹkan tí wọ́n wà mo rí yín ní patí mo láìkì bẹ́ẹ̀ ṣe máa ń lọ patí yẹn ó ní tí wọ́n wá ń bẹ̀ kọ́lọ́wọ́n bá mi kó ṣàánú. Arákùnrin ìwà wò wípé mélòó lòun fẹ́ rò ṣé ìyà tóun jẹ ṣówó oúnjẹ ni kóun ó sọ ni àbówó ìnáwó àbówó pàṣẹ ọmọ lóko àbówó àṣesúná àbí gbogbo nǹkan tá a tiẹ̀ ṣe pé èèyàn ṣe lórí ìyàwó pé ṣé òun lòun fẹ́ rò ni nírètí wípé òun lòun lọmọ kìíní lòun nìkejì pé oyún sì ń bẹ nínú ìyàwó gan wípé òun lòun ní. Arákùnrin yìí ó ní gbogbo àwọn ẹbí arábìnrin yìí wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ pé kóun ó dákun kóun ó pa wọ́n sílé kó má pa wọ́n síta kò ní ṣerú rẹ̀ mọ́ bó bá ti bímọ inú rẹ̀ tán àtọmọ ẹ̀ tó jẹ́ kejì kókó fún arákùnrin ọ̀hún tó jẹ́ pé òun ni bàbá wọn kó dákun kó má bínú kó bá wọn dáríjì níbo lòun tún ti fẹ́ bẹ̀rẹ̀ àṣìṣe ní iṣẹ́ ìṣù ni. Arákùnrin yìí ó ní ẹ̀bẹ̀ wá tán nílé ẹlẹ́bẹ̀ mo ní lọ́kàn tiyín kí ni nǹkan tẹ̀yin fẹ́ ṣe ṣé ẹ̀yin tó fẹ́ rú obìnrin bẹ́ẹ̀ mọ́. Arákùnrin láwọn tiẹ̀ tí ń rò lọ́kàn àwọn wípé
láìpẹ́ láì jìnnà àwọn ò fi inú ilé ọ̀hún sílẹ̀ débi pé àwọn kò kúrò ńbẹ̀ o láti rìn jìnnà tèfètèfè àwọn ó sì mú ọmọ kan èyí tó jẹ́ tàwọn àwọn ò mú kúrò. arákùnrin wa ni obìnrin wo wa ló ṣe fìnnú tán nígbà tó òun tèkì táìmù òun láti sọ wípé kóhùn ó ní sùúrù dáadáa kóhùn tó fẹ́ yàwó wọlé tóhùn wá fẹ́ yàwó wọlé tán tírú ìṣẹ̀lẹ̀ báyìí wá ṣẹlẹ̀ sí òun. ṣé owó larákùnrin yìí fi tán ni àbí kí ni nǹkan tó ń ṣe fún tójú tòun lọ tó fi di wípé ó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ó ṣerú ẹ̀ sí òun. arákùnrin yìí wá ní ìjẹ́ gbogbo èèyàn náà lèèyàn lè mọ bá ṣọ̀rẹ́ ìjẹ́ gbogbo èèyàn téèyàn finú tán wípé ẹni yìí ó fẹ́ràn mi èmi náà fẹ́ràn rẹ̀ ǹjẹ́ gbogbo wọn bá náà ni èèyàn gidi ṣá. ẹ̀bẹ̀ tí àwọn ẹbí arábìnrin yìí tí wọ́n ń bẹ arákùnrin yìí ẹ dákun tó bá jẹ́yìn ni ò ṣe ẹ lè gba irú ẹ̀bẹ̀ obìnrin bẹ́ẹ̀ ṣé ẹ lè gba irú ẹ̀bẹ̀ obìnrin tó wúrú wà yìí ṣe lè gbarú ẹ̀bẹ̀ obìnrin bẹ́ẹ̀ pé bóbá bá ti bímọ inú rẹ̀ kó gbé fọ́rọ́kùnrin ọ̀hún kí wọ́n sì mọ̀ bá eré àníyàn wọn ó ti kọ́ òun náà lọ́gbọ́n kò ní ṣerú ẹ̀ mọ́. ẹ̀yin èèyàn mi ẹ dákun ṣerú obìnrin bẹ́ẹ̀ ṣé èèyàn tún gbọ́dọ̀ gbà máa bẹ́ mọ́ àti pé àwọn tún jẹ́ wípé wọ́n máa ń sáré yọ̀ mọ́ọ̀yàn wọ́n máa ń sáré bẹ́ mọ́ọ̀yàn àǹtí lágbájá bọ̀dá lágbájá mo láìkí yín mo nífẹ̀ẹ́ yín ẹ dákun ṣe gbogbo wọn náà là á súnmọ́. ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ náà rèé lórí ètò yìí kí la ti lè pè léyìí sí kí ni ká ti sọ eléyìí sí nínú ilé kan náà lábẹ́ òrùlé kan náà ẹni tí ọkọ rẹ̀ tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de. ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ rèé o ìtẹ̀yìn náà bá rí sí i lórí ètò ojú òpó wa ó wà ní ṣíṣí. ìyá mi ọmọlára ọmọbọ́láńlé làwà wọ́n ní amen o. ìyá mi Mr. Becky wọ́n ní chief tenant ló ní àwọn ọmọ adéàgà adébáyọ̀ ẹ ṣeun bàbá mi o bàbá mi Noble People magazine ẹ ṣé wọ́n ní sígòbé o àbẹ̀rí nǹkan ìyá mi Mr. Becky wọ́n ní Jesus náà rèé ẹ lọ́wọ́ ìbílẹ̀ rédíò ẹni tí ń bẹ lójú òpó ẹ mà ká lẹ́mà. ẹ kálẹ̀ ìyá àbàdàn. ìyá mi lọ́fà ẹ mọ̀ bá ń jèrè. ìyá mi àmì lágbára láàdé àwọn gbà ó. àmì ọlọ́wọ́n bá ó lágbára àlàáfíà láwà gbogbo ilé ń kọjá ẹ ṣeun ọjọ́ ẹ ṣeun olùpẹ̀ àmì ọlọ́wọ́n bá yes ma ṣe ọgbà. ẹ rí ọ̀rọ̀ tẹgbẹ́ wá yìí àkọ́kọ́ tó ní kọ̀kọ́ sọ pé ìwọ́kùnrin yẹn yọ. tí mo ti bá a yọ ni pé láti jẹ́ aláyé ti dáyé wọ́n ti mọ òun pé obìnrin tó bá ní àlè yóò pọ́kọ̀ tó para rẹ̀ ọkùnrin náà tó bá sì ní àlè náà ìgbà míì yóò fàyàwó yóò para rẹ̀ obìnrin ló wá máa sábà kọ́ mọ́ ojú torí tọkùnrin wọn á sọ pé ní tó bá fẹ́ yí á ní mẹ́lẹ̀ lọ́hùn wí òun lè fẹ́ méjì ó sì lè fẹ́ mẹ́ta tó sọ ìyá mi bàbá mi níyàwó méjì mo gbọ́ èmi ò gbọ́ kó bá ìyá mi lọ́kọ méjì èmi ò gbọ́ rí ẹ wá rí bí mo fi ní wọn bá ayọ̀ náà ni pé obìnrin tó ṣe ní eléyìí ó mọ̀ta tara wa kù ló kọ méjì apanirun tí ò yọjà torí èèyàn tí ó gbóúnjẹ fún yẹn èèyàn tó jọ ń ṣubú ilé èèyàn tí wọ́n jọ bímọ papọ̀ tó wá ṣe ní ilé tí a bá rántí nígbà kan wọ́n gbé prógrámù wọ́n fún ọ̀kan jáde lórí Facebook níbi kan tó sọ pé ní ọkọ òun fẹ́ yàwó ilé òun òun ti lọ rán lọ́sọ̀tù ló máa ń kan wọnú ilé ẹ̀gbọ́n nígbà tí wọ́n yẹn wọnú ilé ọkọ mọ̀ tó yẹn wà nílé ìyàwó ló mọ̀ tó yẹn wà nílé wọ́n kọ́ fi sùn tó fi fún lọ́rùn pa òun náà bẹ́ẹ̀ sọ ó lòun ó di lẹ́sẹ̀ mú láti ẹ̀tú tí ló dì í mú ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀kan lórí pé fẹ́fẹ́ yàwó náà kò ṣe pé bóyá ó rí pé ọmọ tí wọ́n bí èso ọmọ rẹ̀ ló fẹ́ lé mi jáde o nǹkan náà ṣàánú wa irú àwọn obìnrin báyìí obìnrin tó fi ṣètò obìnrin ni ṣe obìnrin téèyàn fi ń gbàdúrà pé obìnrin lélẹ́yìí bí mo máa ń sọ nǹkan mi wà pẹ́ tó bèrè bá ṣe nǹkan tìjú ni láéláéláéláé orí ńgbà táwọn ọmọ bá dàgbà ní èsì
wọ́n ní mo mọ̀ gbọ́ nùtàn wọ́n lápò èmi nìkan ni bàbá mi lẹ́bi fún bàbá mi wọ́n lá àbúrò mi gan inú ilé bàbá mi lẹ́bi bí wọn àwọn bàbá mi kọ́ lónìí yóò lè ṣe tó ń sọ. so tí mo sọ pé ní mo bá wọn kí kó oríire nìyẹn. ẹ̀kejì ọkùnrin ẹni téèyàn bá yọ̀ mọ́ yàn téèyàn tètè yọ̀ mọ́ wọn téèyàn má ṣe kínní ìyá àbàdàn gbogbo àmọ́ mọ́ ń sọ mọ́rọ̀ tèmi ìwọ́n níkà kò jẹ́ ká gbé wọn àṣebí tó bá tà ń gbé wọn àṣebí gbogbo tá a máa ń fà yìí kò lè ọjọ́ òsì mọ́. bàbá ti rí ọlọ́ọ̀kọ́ tó ti yọ̀ mọ́ mi tí mo ti rí súrà dé o ti rí rẹ̀ pé rìpẹ́ǹdì ní sẹ́sẹ́ bó bá yọ̀ mọ́ mi lọ́la ìnírẹ̀rìn sí bọ́lá ti fi hàn mí wọ́n ti gbóhùn rẹ̀ pé àṣebí lélẹ́yìí o òtọ́ náà pé mú níkà àmọ́ gbóhùn àṣebí. ẹ̀kejì dọ̀tún ní eléyìí ń bá ṣe tọ̀hún ń bá ṣe sílé ayé ṣe é jágbé ni ilé ayé ò ṣe é jágbé àbọ̀mọ́ ní àìmúlẹ̀ dáríkẹ́ ilé ayé mi ilé ayé ò ṣe é jágbé ọ̀hún wọn tọ́ ọlọ́ọ̀bá ṣe nìkan lọ́ọ̀ nígbàjọ́ ọ̀tọ̀ bẹ́ẹ̀ lòdì sí ọ̀tọ̀ bẹ́ẹ̀ lòmí sí. ẹni tẹ́yàn wá fẹ́ kí wọ́n bá ṣe ọ̀nà bọ́ọ̀lù ẹ̀ ń ṣe tó fẹ́ mọ ọdún èèyàn náà tó ń tọ̀ náà jẹ́. ìtumọ̀ sọ náà nìyẹn ọlọ́ọ̀nìkan ní gbẹ́ni lókè àṣejì nǹkan tí ọkùnrin tó lọ súnmọ́ ní ìsìn ọkùnrin yìí ò mọ̀ ó dọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ ṣe sọ́mọ́rọ̀ ní ìsìn yìí wò pé máa yẹn ò níyàwó lé pẹ́lẹ́. èwo nìyẹn. máa yẹn wá kó lọ síbẹ̀ yẹn ó wá mí sí máa yẹn létà ló wá fẹ́ yàwó rí. bẹ́ẹ̀ létà ló wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàwó rí. ó sì fẹ́ pé ìyàwó gan bẹ́ẹ̀fẹ̀ẹ́dì tí ìyàwó jẹ́ńdà náà ló ti ọkọ kókó lọ gbalẹ̀ síbẹ̀. torí kó lè bá àmọ́ aráàlú rẹ̀. tàbí kẹ́kọ̀ọ́ ti jẹ́ sọ́ńdà tó wọlé náà ìnáwó. torí wákà méjì ni ìdádàpọ̀ ẹ̀pọ̀ tí ń fẹ́ tẹ́lẹ̀ tí ọ̀wá mọ bí ó ṣe ṣe ó wá ti ọkọ̀ kọ́kọ́ lọ gba lẹ́bẹ̀ ẹ̀kọ́ tó bá gba lẹ́bẹ̀ ó fi easy fún ọkọ̀ ọmọ ríra wọn ni ọ̀dọ́ ẹ̀kọ́ pọ̀ ṣe bẹ́ẹ̀ bóyá ń dàtọ̀ fẹ́ra wọn náà ni ojú pa fírí ẹ̀dẹ̀bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀wọ̀n mí ìtẹ̀fẹ́ ẹ̀níyàwó tó wà lókè gòmọ̀ bí ọkọ̀ òṣèré sáré tọkọ fi lọ bá mọ̀. àní ìyàwó oníyàwó rẹ̀ gan sọ wípé òun rò bó òun àti ẹ̀ ni wọ́n jọ ń sọ̀rọ̀ làwọn wá ń ṣàlàyé fún pé làwọn ò fi yọ lẹ́nu pé pàtó jẹ́ pé ọkọ máa ń ṣe nu. ìyàwó ni ìyàwó tó dà wà lókè kan ti rí bí intimacy ọkọ wọn àti máa yẹn jẹ́ sọ kò jẹ́ lórí nǹkan kan kò jẹ́ lọ ní yọ̀lọ̀ wò ó sọ́kọ̀ wọn ti dé kọ́kọ́ ti pọ̀ lọ́nà bá ti kú ẹ̀ ń fàrò torí ibi tí suspicious bá ti wà ìgbẹ́ ti ń dàrú náà tó ìyàwó tó wà lókè ò mọ́ òró ó lè wọ́n pé ọkọ rẹ̀ ti dé ọdún lọ́kọ̀ rẹ̀ bá sì dé kí ló ń fẹ́ mọ́ ọ̀rọ̀ pé bóyá wọ́n fẹ́ra wọn sí. èmi ò bá ní nígbà tó ti ṣe tẹ́ẹ̀sì tó ti rí pé ọmọ ẹlẹ́ẹ̀kejì àti tó wà nù rẹ̀ ò ní ti ó má jẹ́ káwọn ẹbí kankan bẹ̀. ẹbí bá bẹ̀ tó bá kú tẹ́nísì wọn lọ́lọ́ mu ni àwọn èèyàn sọ pé ní ẹbí ní ọba gbé bẹ̀. because mo ti níbi tẹ́nìkan títí ànìkan tí ọkọ rẹ̀ ti fẹ́ tọ́ìsì rẹ̀ tó jẹ́ pọ́nà ló yọ sí òkú ó ní gbọ́ ìyá gbogbo èèyàn fẹ́ pọ̀ ní ẹlẹ́gbẹ́ òun gbà padà ó ní àti mi mọ̀jẹ̀ sẹ́yìn ó níbi tí mo onígbà mo gbà padà tán ó ṣàkóso tí máa lọ léwẹ̀ẹ́ ti yàrá mi tí máa lọ léwẹ̀ẹ́ ti yàrá mi bí máa tẹ̀ jẹ́ kọ̀kọ́ wọ sí àkọ́ ṣé ẹ ṣe pé wọ́n ti dà nǹkan ló burú sí i. ẹ̀rọ aráyé. ìgbà tí ò lè bá gbé mọ́ ìyá àbàdàn ó padà lẹ lọ ní òun láti olóhùn lè bá gbé ó tọ́ kọ́ wọ́pọ̀ ti yàtọ̀ sẹ́ni tó wọ́n tẹ̀lé ó tó kìlómítà dáǹtì yẹn òun ò mọ̀ ètò tó gbé wá. ó ní torí kiri kó wọn sùn kí wọn ti bá pàkẹ́ kó wọn bá àbúfẹ́ wọlé báwọn ni. tàbí kó lọ léwẹ̀ kó wọn tún wọn náà kó tó wọnú lẹ́pẹ́ tí a ti pẹ́ bó yóò ti dàgbà sí ẹnu ọ̀nà òun. ẹnu ọ̀nà fún un. ó ní sọ olóhùn ò lè ṣe ó lọ yà rọra yọ̀ǹda rẹ̀ ó ti ó ń dágbélé ayé rẹ̀ ní ìsìn. torí kí ni ẹni tó máa ti ṣe bí fún yẹn ọ̀sọ̀rọ̀ kéèyàn tó dára ní ìyá àbàdàn ọ̀sọ̀rọ̀ bíkọ́sì ọ̀nà àríwá tẹ́ pé ọlọ́run wọlé ikú tó ti tí ò parí tó ṣì ní fìlà ní káwọn ọdún pẹ́ ìbátan wọn ṣe ọdún yàtọ̀ ọdún wọn lọ́jọ́ kò tì ìbátan ti pọ̀ ní màmá tó ọlọ́run ti ṣe ọ níyẹn ó ti jẹ́ kọ́ rí torí kọ́ bàbá ti pọ̀ náà lọ́lọ́run ti tètè fọ̀nà yẹn hàn torí mi ò bá ní kọ́ sílẹ̀ kọ́ jẹ́nà tẹ́tẹ́tẹ́tẹ́ sí tó bá pọ̀ ọmọ tó wà lọ́wọ́ rẹ̀ ṣe ń gbà ní ìsìnkú ọmọ kékeré kọ́ pa nǹkan rẹ̀ kó máa mú nǹkan rẹ̀ lọ tó bá rẹ̀ pọ̀ bá sílẹ̀ sọ́dọ̀ rẹ̀ kó máa fọwọ́ oúnjẹ ránṣẹ́ sí kó máa ṣẹ̀tọ́ àlùbàtà sí ọmọ àmọ́ irú obìnrin báwọn ò ṣe fẹ́ o torí bọ́ bá bẹ́ẹ̀ tí ó gbà àdéhùn náà dìde tó bá padà gbà ó lè ní tẹ́fẹ́ ìwọ̀ ó wà láyé láǹbẹ̀ tó bá pa ńkọ́. bẹ́ẹ̀ni. àwọn èèyàn wà ní kíni
náà wọ́n ti bẹ̀rẹ̀ aláṣejù ní ẹlẹ́jà tó bá wá jà ní ìsìn wọ́n mọ̀ sọ fọ́kọ pé ọ̀rọ̀ ọjọ́ ni ni òkú ònú rẹ̀ nígbà tí bẹ́ẹ̀ kí ló ti ṣètò tó fi mú gbọ́. tí wọ́n bá takọ̀rọ̀ àti ọlọ́run ti fàṣírí yẹn hàn ọlọ́run ló ti ní kí máa yẹn má pa bíkọ́ sí àwọn èèyàn bẹ́ẹ̀ ọkùnrin yẹn gán lè fi lọlé oníkan kọ́kànlẹ́yà sápò ọ̀rọ̀ ajá wa yìí ó ṣe bá pọ̀ sí mú mi lọlé ẹni tó mọ̀ pẹ́pẹ́ nǹkan mi lọ́nà gbélé lọ́wọ́ orí Ìyábàdàn ilé ayé tẹ̀síwá gbẹ̀jẹ̀ ní ìsìn ilé ayé tá a wà ní ìsìn wọ́n mọ̀ tó bá wò yẹn ayé 30 years back kọ́lá wà ní ìsìn gbogbo ayé tó kù tá a ti ń lò láti bí ìsẹ̀mí 20 years back tàbí kájà ní 15 years back ayé fat ayé bọ́ òṣèkiri kan olóhùn ló wà lẹ́sìn àti ẹni tí ọlọ́run bá kó yọ ẹni tí ọlọ́run bá ní kó ní ìbẹ̀rù ọlọ́run nígbà tó pé ọ̀rẹ́ kó wọn lọ lé orí nǹkan ó ti lọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ òní ó ti lọ tẹ́lẹ̀ ìrẹ́lẹ́kùn ọkọ gan náà ọmọ ìyàwó lọ ó ti lọ tẹ́lẹ̀ ìyàwó lọ́mọkọ lọ tẹ̀lé ẹ̀jẹ̀ fámásì kẹta àti ẹ̀sẹ̀ ọgbẹ́ tó mú kiri. ẹ̀yin náà rí ìyá mi ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó ní pé òun fẹ́ kó táwọn tó bá táwọn kò ní fẹ́ ọmọ ẹni báyìí ní ìsìn ọkọ̀ ní fẹ́ ọmọ ó sì mú kiri ọmọ ṣọ́ọ̀ṣì káàkiri bàbá sì jù lọ nǹkan tọ́lọ̀ fẹ́ táṣìírí rẹ̀ ó lọ bí táṣìírí rẹ̀ ti tú tọ̀rọ̀ ní ayé yìí ó pẹ̀gẹ́ àkàmọ́ wọn ní tàbá rìn kàmọ́ bojú ẹ̀yìn ọmọ àwọn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ní kàmọ́ ẹni tó wà because èyí kò tẹ́ǹtì ẹ̀ trọ́ọ̀sì mọ́ láyé ní ìsìn ó dàbò jọ́rẹ̀ ni wọ́n ní paná ojú kan mọ́ fi kan ríran ni ọkọ̀ tí àwọn tó ń gbélé ara wọn lẹ́sìn ìyá àbàdàn tẹ́ bá wò wọ́n paná ojú kan fi kan ríran ni o. kò sásùn àsùnwọ́ra àsùnnára mọ́. wọ́n ò fi 100% bára wọn lò mọ́. kò sásùn nára àsùnnájú. kò sásùn nára mọ́. ibi tó bá ti díjú ẹ̀rí wọn pé sọ́kọ̀ mi ni ààbò tí ní tòṣe ìyàwó náà wọ́n torí kí ni wọ́n sọ̀rọ̀ àwọn ni. so ọlọ́run ṣàánú wa lọ́rùn gbogbo tó lọ ní ayé mi ò bá ní ọ̀fílẹ̀ ó bá ti tiẹ̀ lọ́kọ́ lọ́wọ́ ìyàwó mi àmọ́ tó bá lọ́wọ́ gbà padà ó lọ́kọ́ lẹ́ òun náà ló padà pa o torí ikú tí ò pàtó ṣe ní fìlà lẹ́lẹ́ yìí òwe ló pa fún pé kó tètè fẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ o àmọ́ fámìlì tó wà ń bẹ̀ lẹ́yìn ọ̀pọ̀ wọn yín sọ̀rọ̀ tó lọ ṣàjẹmọ́ṣẹ́ tó bímọ méjìlél ọkùnrin tó ń gbẹ èmi ò gbọ́dọ̀ ẹ̀rí ọlọ́run bá kó ṣàánú wa nílé face me and face you. torí ká tẹ̀ pẹ̀lú ọ̀jẹ̀ ẹjọ́ gbé pọ̀ ní ìṣẹ́ àlọ́ lọ gbóyún níta ẹjọ́ ń gbé pọ̀ ó ti fún lójó ti pè ọ́ ó lọ wá àmì iṣẹ́ sọkòtò wa ní ìrẹsì mú tẹ̀lé ṣiṣẹ́ sọ́tọ̀ ọwọ́ sọ́tẹ̀ tí ó dé fún ọ ni ọlọ́pọ̀lọpọ̀ pẹ̀ ni. kọ́lọ́mọ bá mi kà ó. ọkọ̀ tètè dé mọ́nà ìkànnì wà lórí Facebook ní ìsìnkú yẹn rìn lọ́pọ̀ ìyàbàdàn ọmọkùnrin yẹn travel ni ọ̀sán ìdí máa wà wọ́n bá fúnra wọn lọ sí mu London nínú London yẹn ní kọjá kan tètè ṣe tó ṣe bí àti bẹ́ẹ̀ mo gbé lọ airport ọkọ̀ mi ò ní sí ìdẹ́lẹ̀ sí ìbátan kan máa wọlé lọ́ba wọn láti fẹ́ máa ṣe ní pálọ̀ ọkọ̀ òsì sọ̀rọ̀ ó ṣe mú wọn ni ló bá bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ ọ̀ọ́dálì bíbí wọn bínú kiri ọkọ̀ sọ̀rọ̀ ọkọ̀ ní ọkọ̀ wa jẹ́ ọkùnrin yẹn jáde ọkùnrin yẹn bẹ̀rù ń bà láti kọjá lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ lẹ́nu ọ̀nà wọlé ọkọ̀ fọ́ ọkọ̀ ó sì jáde ẹ wá máa tó ṣe ìyàwó wa lọ ń bẹ̀ lórí bẹ́ẹ̀dì ọkọ̀ jókòó ọkọ̀ ní ìrìn ìmọ̀tọ́ ń bẹ̀rẹ̀ sí tàbí torí mi ò fọ́ dáadáa ni tí máa fẹ́ fọ́ ní ìsìn máa bọ̀ lọ́wọ́ tó fẹ́ jẹ yẹn sí ìjọ jẹ mo rẹ̀ dìgbé àìsí ilé mi ni máa bọ̀ oníṣọ́ṣọ́ tó ti dáríjì ó lóun ti dáríjì tí a ní fífa mara tí ó fa ìyàwó mọ́ra àfi pa ó yọ kò lọ́nà fún mi ọmọ nǹkan náà gbogbo ara rẹ̀ ṣe ti bàtàbàtà nù ó ṣe wà pàpẹ́sì lórí bẹ́ẹ̀dì nù ìgbà tó wà lọ wà bọ̀ wà ní kíni mo fẹ́ ọ kọ́kọ́ ọmọ wa bá náwó mi ìjọ ṣiṣẹ́ ìjọṣe kankan nígbà tó ń jẹ pẹ́lẹ́ lọ fẹ́ ṣe fún mi ọ̀fẹ́ pa mí kan tó wà pa mí kí láǹfààní rẹ̀ ó sì fi ṣògo owó. ọlọ́run ọba o. ó fi ṣògo ó ní kí láǹfààní rẹ̀ ó dọ́gbọ́n ní kó wà bọ̀ nánú owó ni ọlọ́run tó pa òun ọlọ́run tó pa òun lówó pa àti wẹ́ẹ̀ ó ṣe kiri ká ó kà pariwo lórí bẹ́ẹ̀dì bí gẹ̀ẹ́sì àlórí bẹ́ẹ̀dì gẹ̀ẹ́sì di pa owó sì bẹ̀rẹ̀ sí dálẹ̀ dọ́là pounds pẹ̀lú dọ́là ó sì dà sórí bẹ́ẹ̀dì kú orí bẹ́ẹ̀dì gbìyànjú oníyàsíkò ọmọ náwó lọ nílẹ̀ ó. kábíyèsí ọlọ́run. tó wọ́n lè má jì wọ́n rí wọ́n bá mú àwọn òpin ẹ̀wọ̀n rẹ̀ máa wo sí ọlọ́run ọkùnrin yìí ò gbogbo ní ọlọ́run kò fà lọ́nà lọ́wọ́ ọkùnrin kò mọ̀ náà o. ọlọ́run sì lọ ó sì tù pé ẹni mo ní ọba lọ́wọ́ mi ni èmi náà sì lọ ní ìṣòro tí tọ́lọ́ fẹ́ pa mí tẹ́lẹ̀ yìí tọ́lọ́ wá pa mí èmi náà tètè gùn wọ́. tó gbọ́dọ̀ lé ayé ṣe wà nìyẹn Ìyá Ìbàdàn kó sílẹ̀ ó máa lọ tí ọmọ tó wà lọ́wọ́ rẹ̀ bá ṣe gbà
ọgbà bí ọba ṣe ń gbà tó lóore ti fi ọmọ ìyẹn jọ wá ti wá fẹ́ pa lẹ́gbàá ọba ti wá bẹ̀rẹ̀ ọmọ àbí tó wọ àwọn kó tó mọ rẹ̀ ó fi ilẹ̀ tó bá yẹ ọmọ bàbá rẹ̀ ọgbà ni wọ́n fi sọ bíkọ́sì obìnrin tí ọba pààyàn kò sí ni ọmọ tó bá bàbá láyé ní ọmọ jíwèé fún bàbá rẹ̀ ni ọba tí wọ́n pa kọ́ kò sì ní sọ̀tọ̀ àwọn tó ṣe fún tó fi pa bàbá rẹ̀ so ó fi ilẹ̀ ọlọ́run ẹ máa gbọ́ tó bọ̀ ìyá àbàdàn. ẹ ṣeun ìyá mi ẹ wò ó àmọ́ ọlọ́run ò ìyá mi ọpọlọ yóò ní dàrú ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣeun ìyá mi ó dàbọ̀ náà tó ìyá mi rèé ọ̀rọ̀ náà ni wọ́n sọ yìí kódà wọ́n mú lẹ́sẹẹsẹ lóríṣiríṣi ọ̀nà kan lọ́wọ́ bó ṣàánú ọjọ́ ọ̀pọ̀ wa ó ń bẹ ní ṣíṣí 07459 353799 òun náà ni ẹ lè fi pè wọlé 07459 353799 òun ló gbé pè wọ ojú òpó yìí ẹ̀yin tẹ́ bá wà ní nàìjíríà tẹ́ wà ní Europe ẹ lè pè wá sórí WhatsApp wa lórí +44 74 59 35 3799 +44 74 59 35 3799 òun náà ni ẹ lè fi pè wá wọlé fún ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà àbí tẹ́ wà ní Europe tí ẹ fẹ́ bá wa dá sí i àfojúsùn tí yín náà lórí ọ̀rọ̀ yìí àmọ̀ràn wo lẹ ní fún arákùnrin yìí bọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí tọ́rọ̀ bá rí báyìí kí là á ṣe sí ọgbọ́n wo là á ta sí ojú òpó wa ọmọ ní ṣíṣí báyìí ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé mo rí yín ayaba Àṣàbí oyè ẹ ṣeun mo rí yín lórí ètò bọ́rọ̀ bá rí báyìí kí ni nǹkan tí à ń ṣe sí ìyá mi Mr. Becky wọ́n ní well said ma wọ́n ní true talk ma Ọmọlára Ọmọbọ́láńlé Lawal wọ́n ní yes oh she's a disgrace to the woman Ọlábísí Ṣítù wọ́n ní ẹ̀kú ṣẹ́ wọ́n ní kò yẹ kírú obìnrin bẹ́ẹ̀ gan-an ẹ̀dán irú ẹ̀rọ pẹ̀lú ọkọ ẹ̀ rárá àti rárá ẹ ṣeun Ọlábísí Ṣítù ẹ ṣé mo dúpẹ́ wọ́n ní aláìnítẹ́lọ́rùn obìnrin ìyá mi Mr. Becky àwọn náà ní she's a disgrace to the woman ẹ ṣé mo dúpẹ́ wọ́n ní chief tenant ló ní àwọn ọmọ Adéàga Adébáyọ̀ Mr. Noble ẹ ṣé bàbá mi wọ́n ní kí ni wọ́n ṣe lọ́wọ́ ọlọ́wọ́n ọba ṣàánú wọ́n ṣe ti bí náà ní o wọ́n ní sí gòbé o ẹ ṣé mo dúpẹ́ Táíwò Dúrósinmi Àwòjọ̀bí Lukman wọ́n ní nice talk ẹ ṣeun gan ni mo rí gbogbo yín lórí ètò ẹ ṣé mo dúpẹ́ ojú òpó wa ó wà ní ṣíṣí bóyá yìí náà ní nǹkan tí ẹ fẹ́ sọ sí Adéwùmí Kabir wọ́n ní watching you live direct from UAE Dubai ẹ ṣé gan ni o ẹ̀yin ti Dubai ẹ ṣé adúpẹ́ o bàbá mi Adéwùmí Kabir ẹ ṣeun bàbá mi mo dúpẹ́ wọ́n ní náà wá nǹkan ń bẹ lábẹ́ ọ̀run ilé face me and slap you òun náà ni ẹ̀sùn ríhùn kọ́lọ́wọ́n ọba kó ṣàánú bẹ́ẹ̀ bá rí èèyàn tó bá kọ́kọ́ yọ̀ mọ́ èèyàn àwọn kan wà tó jẹ́ wípé tó bá ti kọ́kọ́ rí yín báyìí ẹ fún mi nọ́mbà yín wọ́n ti sáré yọ̀ mọ́ yín irú wọn ẹ jẹ́ ká mọ̀ fura náà díẹ̀díẹ̀ pé èèyàn tẹ́ ẹ̀ mọ̀ rí èèyàn téèyàn ò rí rí tó ti ń ṣe pé ẹ fún mi nọ́mbà yín mo fẹ́ mọ̀ yín ìkílẹ̀ ń ṣe ibo lẹ wà ibo lẹ ń gbé ibo ni kinní kan yín ibo ni irú gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká máa fura díẹ̀díẹ̀ àmọ̀ràn tẹ́yìn náà bá ní fún arákùnrin àbí nǹkan tẹ́yìn náà fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí tẹ́yìn náà ní tẹ́ fẹ́ sọ sí ẹ lè pè wọlé sí ojú òpó wa 07459 35 3799 fún àwọn táwa ní UK 074 59 35 3799 àwọn táwa ní Europe àbí táwa ní Nàìjíríà a lè pè sórí WhatsApp wa lórí +44 74 59 35 3799 òun ló gbé pè wọ ojú òpó yìí.
bá wa dá sí aago 9 náà ló kù ìṣẹ́jú 10 nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò aago 9 òun ló kù ìṣẹ́jú 10 bóyá yìí náà ní nǹkan tẹ́ ẹ fẹ́ bá wa sọ sí àmọ́ mọ̀ràn tẹ́ ní fọ́kùnrin yìí àbí àwọn obìnrin tó bá ń ṣerú nǹkan báyìí tẹ́yìn náà ní tẹ́ fẹ́ sọ fún wa ojú òpó wa ń bẹ ní ṣíṣí lórí ètò láwa. ṣe nǹkan gidi báyìí wọ́n tún mọ̀ wọ́ ni pé bó ló ti ń ṣe ọ̀nà wo ló ń gbé gbà oríṣiríṣi ọ̀nà lẹ̀dá gbà làwọn ayé gbà kọ́lọ̀ wọn bá mi kó má jẹ́ káyé ó mú wa lórí ètò níbẹ̀ náà la wà yìí ẹ̀lọ́ ẹ̀màkálẹ̀ ẹni tí ń bẹ lójú òpó ẹ̀ka alẹ́sà láti Nàìjíríà. ẹ̀ka alẹ́mà ẹ̀màkálẹ̀ ìyá mi ẹ̀ka alẹ́mà ẹ̀kú dédé àsìkò yìí. ìyá àfin ọmọlára ọmọláńlé náà. ẹ ṣeun ìyá mi ọmọlára ẹ̀kú ilẹ̀ yìí ẹ̀kú àsìkò yìí o. àwọn ni àwọn nìyẹn wà sí ìṣòro. ẹ wò kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún wa ìyá mi. ilé ìnagbọ́ra o. àmọ́ mi ò pọ̀ fún arákùnrin yẹn nǹkan tí mo kọ̀ ní láti sọ fún ọ ní pé kọ́mú sùúrù gidi gan-an torí ogún kan nìyẹn nínú ayé wọn tọ́lọ̀ ń bá wọn ṣẹ́ ó wá di dandan kọ́ wá pọ̀ nínú ẹ̀mí gidi gan-an kọ́ fi ọmọbìnrin yẹn lẹ̀ sáyé tiẹ̀ ọlọ́run lọ́ba tó ń ṣèdájọ́ á ṣèdájọ́ lórí ọ̀rọ̀ ẹ̀ bẹ̀tẹ̀ kọ́ gbà pé ogun tó ṣe pàtàkì lọ́lọ́run ṣẹ́ nínú ayé wọn yẹn torí tó bá padà pọ̀ mọ́bẹ̀ títí tó tó padà wá gbẹ̀mí ní ẹnu ẹ̀ kò ní mọ̀ kankan tó o ti wá gba sùúrù báyìí kọ́fì sùúrù kọ́fì tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìyàwó sọ fáǹsì ni pé bó bá tọ́ tó bá yá ọmọ sì máa bèrè bàbá ẹ̀ tó kọ́fì ọgbọ́n kọ́fì ṣe kọ́yọ̀ǹda ọmọbìnrin yẹn ó di dandan ó máa ti ẹ̀ bí yàn bá wùwà dáadáa yóò pé rẹ̀ bó bá wùwà burúkú àti rẹ̀ náà bákan náà ni ọlọ́pàá Elédùmarè tó má jẹ ẹgbẹ̀gbẹ̀ ni. àmín. torí òun fífi ẹ̀ ń ṣe òfin ba gbogbo obìnrin lójú jẹ́ ni. òde bá gbogbo obìnrin lójú jẹ́ tí ẹ̀ ló bàjẹ́. torí òun ló tàbùkù rẹ̀. kò jẹ́ bó ṣe jẹ́ ìyá mi àbí ọ̀rọ̀ àgbà. ẹ ṣeun ọ̀rọ̀ ńlá lẹ sọ yìí àmì Ọlọ́run pé ogun kan lọ́lọ́run ṣẹ́nu ayé wọn ẹ ṣé mo dúpẹ́ ìyá mi àmì àtẹ̀yìn náà ẹ ṣé ojú òní tì yín ẹ ṣé ìyá mi mo dúpẹ́ ẹ bá ń káwọn èèyàn wa lọ́hùn o. tó ọ̀rọ̀ náà nìyá mi sọ yìí kókó ọ̀rọ̀ kan wọ́n sọ wọ́n ní kí arákùnrin yìí gbà wípé ogun kan lọ́lọ́run ṣẹ́nu ayé wọn yìí ṣé wọ́n wípé àìmọye ọ̀nà lógún gbà á jàwọ́ èèyàn ẹ̀ẹ́rẹ́ lòmíì ẹ̀ẹ́kàn gbọ́ pé wọ́n lẹ́lòmíì gbẹ́mìí mí ẹlòmíì dákẹ́ in tó fa kú onítọ̀hún in tó fa àdàmú fẹ́lòmíì ní èèyàn ò ní mọ̀ mọ̀ wá wò báyìí pé kí ló wá lè ṣe lágbájá àmọ́ nǹkan tó sì ń ṣe ó lè jẹ́ pé wà lábí aṣọ tí ń daṣọ bò tí ń bu aṣọ tó ń faṣọ bò mọ́ra èèyàn kàn gbọ́ pé wọ́n ní nǹkan ṣe lágbájá ni lágbájá mọ̀ rí nǹkan báyìí lágbájá mọ̀ rí tàmọ̀dù máa wò pé kí ló ṣẹlẹ̀ bóun ló ṣe kì í sì ìjà kí kọjá iye bóun ló ṣe bóun ló ṣe wá ṣe alọ́kàn sùn náà ni ó sùn náà ni òjí o àbójẹ kínní kan ni òjí torí pé ọ̀nà oríṣiríṣi lógún ń gbà á jà àwọn èèyàn pé kí arákùnrin yìí kí wọ́n gbà wípé ogun kan lọ́lọ́run ṣẹnu ayé wọn torí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìyá mi lọ́fà sọ pé bó pẹ́ bóyá òun náà ni ó padà pa nígbà tó bá ti dùn mọ́ lẹ́nu tán nígbà tó bá ti dùn mọ́ tán tí ò mọbi tó lè ṣe tí ò tiẹ̀ lè ń tára rẹ̀ ò lè gbà mọ́ yóò kúkú wò pé jẹ́wọ̀n òun kú òun lọ́nà
bí wọ́n ṣe máa dẹ̀mí ẹlòmíì légbodò nu ẹ̀mí tó gùn bí wọ́n ṣe gé kúrú nu tàbí kí wọ́n ti ẹ̀kan ní nǹkan kó má jà aráyé kó má jèrò ọ̀run kó má wúlò fara kó má wúlò fẹ́bí kó má wúlò fara rẹ̀ gan tẹ́bẹ́ lójú kan tó bá wà bá ibẹ̀ náà ni ó ti mọ̀ wo oṣù ni ó ti mọ̀ wo bọ̀ kọ́lọ́wọ́n ọba mi kó gbà wá kó ṣàánú fún wa oríṣiríṣi náà ní ṣẹlẹ̀ láyé tá a wà yìí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ kọ́lọ́wọ́n ọba kó máa kó wa yọ ẹ ṣeun ṣeun ẹ̀yin èèyàn mi lórí ètò níbẹ̀ náà la ṣì wà yìí ẹ jẹ́ sáré polówó ọjà náà bí n bá padà dé àmọ̀ tẹ̀síwájú ìpolówó ọjà náà làgún mú owó ẹ jẹ́ sáré polówó ohun tí mò ń tà náà lórí ètò mọ́ bọ̀. Hey! Holy Trinity Family Pilgrims, the masters at Holy Land Pilgrimage. We are at it again. Jerusalem Pilgrimage. Are you a Christian? Do you love Jesus? Would you like to experience firsthand what our Lord passed through for us? Join Holy Trinity Family Pilgrims this year and witness the glory of God. Visit River Jordan, Mount Carmel, the Sea of Galilee, Nazareth, the birthplace of Jesus, Jericho, Gethsemane Garden, Bethlehem of Judea, the burial place of Jesus Christ, and many more of the historic places you have been hearing about in the Holy Bible. This pilgrimage is bound to enhance your understanding of the Holy Bible and bring you closer to God. As part of your experiences, you will climb the Mount of Beatitude, get baptized in River Jordan, visit the home of Mary and Joseph, Jesus' earthly parents, swim or float on the Dead Sea, present your prayer request directly to God at the Wailing Wall. In short, you will follow the footsteps of our Lord Jesus as he lived in those days. At Holy Trinity Family Pilgrims, your physical and spiritual comfort are our priority. Listen to someone who has experienced us. We really enjoyed today. We moved around, we saw what they do, the culture and everything. And that brings the better understanding of the Bible and even the man, our Lord Jesus Christ, to us. So we are more delighted and more happier today, and the knowledge that we get today is uncomparable. Holy Trinity Family Pilgrims based in London will take care of your transportation, accommodation, guidance and tourism needs. We have been doing it and we will continue to do it. Spaces are limited, so you need to register now. Our prices are affordable. For more information, contact us at Holy Trinity Family Pilgrims, Albert Basin, Royal South Docklands, London E16 2QY, or call Pastor Elijah Kumuyi on 079 846 348 98 or Captain Mother Hassan on 078 721 37953. Our spiritual journey awaits you. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́tí ẹ̀ tí wò pé bò lẹ̀ ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kàn mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079
08025944744 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn loni07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé. ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé. ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí i pé rere lolúwa. Holy Trinity Family Pilgrims fún gbogbo àwọn tàbá fẹ́ lọ sílẹ̀ Jerusalem ẹ jẹ́ ká bá wọn dòwò pọ̀ ìrọ̀rùn náà ní lílọ bíbọ̀ wa ìrọ̀rùn ló máa jẹ́ gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run bá fi rọ̀ wọ́n lọ́rùn tẹ́ẹ̀fì lọ tẹ́ẹ̀fì padà dé kódà inú ìdẹ̀ra náà lẹ́ẹ̀fì lọ tẹ́ẹ̀fì dé iléeṣẹ́ Holy Trinity Family Pilgrims fún gbogbo ilẹ̀ mímọ́ fún ìrìn àjò sílẹ̀ mọ́ Jerusalem ẹ pè wọ́n lónìí ẹ bá wọn dòwò pọ̀ ẹ̀yin kò sì rí pé ẹ gbádùn wọn dọ́ba iléeṣẹ́ Authentic Entertainment Organization event fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ kàn sí wa nílé iṣẹ́ wa Authentic Entertainment Organization lábẹ́ àkóso ìyá àbàdàn yín náà ní fún gbogbo ayẹyẹ yín ìgbéyàwó lẹ fẹ́ ṣe ni tfmc ọjọ́ ìbí ni ìkómọjáde ni ìrántí òkú àgbà ni àjọ̀dún ìjọ àjọ̀dún ẹgbẹ́ òun náà lẹ fẹ́ ṣe tfmc fún ìnáwó yín ẹ kàn sí wa nílé iṣẹ́ wa Authentic Entertainment Organization fún gbogbo ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe alága ìdúró alága ìjókòó lẹ́fẹ́ event planner ní olórin ẹ̀mí olórin fún àríyá yín òun náà ni ẹ kàn sí wa nílé iṣẹ́ Authentic Entertainment Organization lórí 07908025944 07908025944 òun náà lẹ lè pèsè kò síbi tí ẹ bá wà lágbàáyé àdébẹ̀ àbàyìn ṣe tí ó dùn tí gbọ́ngbọ́n tí ó sì tún kàn sí lágbára àṣẹ Ìdùmarè ẹ ṣe ń ṣe ọmọ dúpẹ́ ẹ fọ́lọ̀ wa lórí Facebook page wa Authentic Entertainment Organization event ẹ fọ́lọ̀ wa ẹ like page yìí Authentic Entertainment Organization ẹ fọ́lọ̀ wa ẹ like page wa níbẹ̀ ẹ ṣe ń ṣe ohun ẹ̀yin èèyàn mi Báyọ̀ Bánjọ ẹ̀ṣẹ́ mórí yín lórí ètò Prince Amos Ọ̀làdìpúpọ̀ ẹ̀ṣẹ́ Ọmọlára Ọmọbọ́láńlé Lawal ẹ̀ṣẹ́ mórí yín lórí ètò Àrẹ̀mọ Tèmítọ́pẹ́ Ṣírù ẹ̀ṣẹ́ mórí yín ní orí ètò gbogbo yín pátápátá náà ni mo kí bá a bá sì tún lẹ́yìn tó fẹ́ bá wa dá sí aago 9 náà ló kọjá ìṣẹ́jú 3 nílé iṣẹ́ wa tá a bá sì lẹ́yìn tó fẹ́ bá wa dá sí ìyẹn ní abala ìdílé aláyọ̀ lórí ọ̀rọ̀ arákùnrin yìí ojú òpó wa ṣì ń bẹ ní ṣíṣí 07459353799 òun náà lè fi pè wọlé kó tó di pé àbọ̀ sí abala kẹta tó kẹ́yìn lórí ètò tí í ṣe abala àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ẹ jẹ́ tún gbé sókè díẹ̀ náà. náà ló gbé pò wojú òpó ẹ̀yin tẹ́ fẹ́ pè wá láti Nàìjíríà láti Europe ẹ lè pè sórí WhatsApp wa +44 74 59 35 3799 òun náà ni ẹ lè fi pè wọlé lórí ètò yìí ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá abala tó kẹ́yìn lórí ètò òun náà ni abala àṣà wa níbi tá a ti máa ń ka àwọn ìtàn ọlọ́kan ọ̀jọ̀kan táìsì máa ń sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá pé àṣà Yorùbá ẹ jẹ́ ká máa gbé lárugẹ àṣà wa ní ẹ̀mọ́jì àtánù ẹ̀jẹ̀ aná ní wọ́n níná níná nìná ní
ẹ̀hún tá a bá rí là ń ná ní ọmọ asẹ́gìtà mọ̀ ná ní èpo oṣù àmọ́ ná ní èpo ogi ẹ jẹ́ káwa náà ná ní nǹkan tá a bá ní ẹ jẹ́ ká gbé àṣà wa ẹ jẹ́ ká mọ̀ gbé lárugẹ nínú ilé ni níta gbangba láàrin èèyàn ní láàrin ẹ̀wọ̀ ẹ jẹ́ ká mọ̀ gbé àṣà wa ẹ jẹ́ ká mọ̀ gbé lárugẹ èdè Yorùbá mọ̀jọ́ wọn lẹ́nu wa ẹ jẹ́ ká mọ̀ sọ èdè Yorùbá sáwọn ọmọ wa ẹ jẹ́ kí wọ́n mọ àlùdí àti àpàdé ti fún tẹ̀dọ̀ Yorùbá ẹ jẹ́ kí wọ́n mọ̀ ẹ má jẹ́ àṣẹṣe wípé ayé ti da ayé eléyìnbó káwa mọ̀ ilé ìbò ni káwọn ọmọ mọ̀ sọ ẹ jẹ́ kí wọ́n mọ̀ àṣà wa ẹ jẹ́ ká mọ̀ bá a ti ṣe ń lé wa bá a ti ṣe ń dílé wa ẹ jẹ́ kí wọ́n mọ̀ nípa gbogbo nǹkan tó jẹ́ orírun nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ àkàwọn ẹ má jẹ́ àfi kẹ́yìn lọ́rọ̀ wọn torí wípé wọ́n ní òòṣà tá a bá ń bọ tá a bá fojú rẹ̀ hàn mọ́ bó bá pẹ́ bó bá yá irú òòṣà bẹ́ẹ̀ àmọ́ parun nígbà tí ọmọ ò bá mójútó ẹ̀ yọba lọ gbé jù bí kan tiẹ̀ àṣà Yorùbá ẹ jẹ́ ká fi kó àwọn ọmọ wa torí pé àṣà àti ṣe la fi ń morírun ẹni níbi tá a ti ṣẹ̀ wá àwọn míì wọn a máa bọ Ṣàngó àwọn míì Ọya ni ń bọ àwọn míì Ọlọ́ṣun ni àwọn míì Eléṣù ni wọ́n tó jẹ́ pé Èṣù ni wọ́n máa bọ lágboolé wọn gbogbo ẹ̀ kálukú ló ní tiẹ̀ níbikíbi tá a ti wá àwọn míì àyàn àgalú ni wọ́n ọmọ onílù ní ìlú ní ọmọ ìlú ràn wọn àwọn míì rèé Ọlọ́ya ni àwọn míì ó sọ bẹ́ẹ̀ lọ ló ṣe wà nílẹ̀ Yorùbá ẹ jẹ́ káwọn ọmọ wa ẹ jẹ́ ká fi yé wọn ẹ jẹ́ ká là á lẹ́lẹ́sẹẹsẹ ká fi yé wọn kí wọ́n lè mọ̀ wípé Yorùbá aláṣà àníṣe lára àwọn ìṣe wa náà níṣe ọmọlúàbí káwò ọmọlúàbí láwùjọ kí wọ́n rí pé lágbájá yìí kódà ọmọlúàbí ń bẹ lára rẹ̀ ó níwọ̀ ọmọlúàbí níbi ìtẹríba ìmọ́tótó ká sọ̀rọ̀ kó wuni láwùjọ ká sọ̀rọ̀ kó márayá kó mórí ẹni wú ìmọ́tótó bá a ti tún létà àtún ara ṣe gbogbo ẹ̀ pátápátá ní ń bẹ nínú ìṣe wa nílẹ̀ Yorùbá béèyàn ṣe é ṣiṣẹ́ tọ́gbọ́n ọmọdé bá jí láàárọ̀ kùtùkùtù yóò tètè múṣẹ́ léṣe kìí ṣe pé kọ́ mọ ó sùn àsùnbọ́rọ̀ kú kó wá sùn kó kíkílẹ̀ ọ̀dọ̀tí kó mọ tẹ́ kọjá pé béèyàn bá jí láàárọ̀ nílẹ̀ Yorùbá èèyàn kọ́kọ́ máa ń jí gbálẹ̀ ni àwọn ìyá wa ń gbàdá wọn máa ní ilẹ̀ kàṣì kódà kéèyàn máa tẹ́lẹ̀ kàṣì káàkiri èyí tí wọ́n ń pè nílẹ̀ kàṣì ni wípé ilẹ̀ tó ti dọ̀tí látàná tá a fi sùn tá a fi jí pé ká tún wá máa tún tẹrú ilẹ̀ bẹ́ẹ̀ mọ́lẹ̀ ká máa tẹ̀ káàkiri pé kò dáa ni wọ́n ṣe máa sọ pé béèyàn bá jí láàárọ̀ kùtùkùtù èèyàn kọ̀ọ̀kan mú gbálẹ̀ yọ gbálẹ̀ ilé ó wà ní mọ́tótó gbogbo abọ́ bá a bá fi jẹun á mú gbogbo ẹ̀ á fọ̀ àwa fúnra wa náà á wà á wẹ̀ á fọnu á wẹ̀ gbogbo ẹ̀ ó dúró yọ̀mù tó lára àwọn nǹkan wa tó jẹ́ ṣe wa ní ilẹ̀ Yorùbá rẹ̀ ẹ jẹ́ fi gbogbo ẹ̀ka fi mọ́ kó àwọn ọmọ wa kí wọ́n dè mọ̀ wípé ọmọ Yorùbá ni wá ọmọ Yorùbá àtàtà aláṣà àníṣe alórírun aníbi tá a ti ṣẹ̀ wá níbi tá a ti ṣàn wá níbi oríkì ẹ̀lọ́ ẹni tí ń bẹ lójú òpó ẹ mà kálẹ̀. ẹ kálẹ̀ máa ò yẹ wọn. ìyá mi ẹ mà kálẹ̀ máa. mo ní kí n pè yín padà wípé ṣé lẹ́yìn ètò ṣàṣìlè padà pè yín sórí nọ́mbà yìí. bẹ́ẹ̀ni studio nọ́mbà wa náà ni ẹ lè pè sí studio nọ́mbà wa náà. ọjà tàbí tẹ bá ṣe tán máa bá yín sọ̀rọ̀ lórí ètò olówó ọjà. ẹ ṣeun ìyá mi ojú òní tì yín ẹ ṣe mo dúpẹ́ mà ẹ ṣe mo dúpẹ́ ẹ mọ bá ń bẹ́tò bọ̀ náà àmì Ọlọ́run ẹ ṣe mo dúpẹ́ ìyá mi. tó ẹ ṣeun mo dúpẹ́ náà láti mọ́ sọ pé gbogbo polówó ọjà tí ilẹ̀ gbé wá àbáyín polówó ẹ̀ owó òdàkọ̀ mọ owó dábú ẹni tí ọ̀gá rárá tàbáyín polówó ẹ̀ tí gbogbo ayé ó sì gbọ́. gẹ́gẹ́ bí mo ti ń sọ lábala àṣà wa tá a wà yìí ẹ̀jẹ̀ agbáṣà wa lárugẹ níbi ara kéèyàn ò múra ẹ̀rí bí mo ṣe rọra sí gbogbo ẹ̀ lóní rẹ́gí kì í ṣe pé kéèyàn ó kan gbogbo ẹ̀ kàṣàbùbù kéèyàn ó kan gbogbo ẹ̀ kàṣàbùbù mọ́rùn bọ́ bá jọ́kùnrin ni kọjá bọ́ bá jẹ́ ẹ̀dànsíkí ló bá rọra kó sí tó sì rọra fi ṣòkòtò sí tó rọra fi fìlà sí bóyá lábẹ́ tí ajá ni tó rọra gẹ̀ẹ́sì kódà wọ́n mọ̀ ní kódà ọmọ Yorùbá lélẹ́yìí bó bá sì jóbìnrin náà ni àbá ti mú báyìí nírú àti bùbá tó mú tó rọra fi gèlè tó rọra yẹrí tó rọra fi sí bó jẹ́ borùn ni ẹ̀rọ ara fi séjìká ẹ̀dẹ̀ ọ̀ra mú ó dúró rẹ́gínù wọ́n ti mọ̀ pé ọmọ Yorùbá lélẹ̀ ìrínisí nìsọni lọ́jọ́ bá a ti rí ni bá a ti rìn bẹ́ẹ̀ là á kó ni níbi ìmúra gan wọ́n ti mọ̀ pé eléyìí èyí tó múra bó ṣe rí yìí ìwọ̀n òrèbélé yìí ìròbọ̀ dánlé torí ẹ̀ ọmọ Yorùbá ni wá ẹ jẹ́ ká múra dáadáa ẹ jẹ́ ká gbàṣà àti ṣe wa ká gbé lárugẹ ẹni tó sọ lẹ́nu
Yorùbá ní pé ó sàpò ìyàkọ́ ẹ mọ̀jà sọ lẹ́nu o ká mọ̀ bá sọ àpò ìyàkọ́. Abala àṣà wa náà rèé, abala àṣà wa nílẹ̀ Yorùbá ní ìta ti máa ń ka àwọn ìtàn ọlọ́kan ọ̀jọ̀kan fún wa mọ̀ ń bọ̀ náà. Àṣà Yorùbá dùn, àṣà Yorùbá dùn, ẹ bá jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ. Àṣà Yorùbá dùn, àṣà Yorùbá dùn, àṣà Yorùbá dùn, ẹ bá jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ. Àṣà Yorùbá dùn, lọ́kùnrin lóbìnrin ò ẹ gbé lárugẹ. Àṣà Yorùbá dùn, lọ́mọdé lágbà ẹ gbé lárugẹ. Àṣà Yorùbá dùn, àṣà Yorùbá dùn, àṣà Yorùbá dùn, ẹ jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ. Àṣà Yorùbá dùn, ọmọdé lágbà ẹ gbé lárugẹ. Àṣà Yorùbá dùn, lọ́kùnrin lóbìnrin ò ẹ gbé lárugẹ. Àṣà Yorùbá dùn, àṣà Yorùbá dùn, àṣà Yorùbá dùn, ẹ jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ. Àṣà Yorùbá dùn, ẹ jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ. Àṣà Yorùbá dùn, àṣà Yorùbá dùn. Ẹ ṣeun ẹ̀yin èèyàn mi, àṣà Yorùbá dùn, àṣà dùn gbọ̀ngbọ̀n ọ̀kan sí i. Abala àṣà wa níbẹ̀ náà láwà yìí níbi tí àtijọ́ máa ń kọ́ra wa láṣà, kọ́ra wa lédè, tá a ti máa fi àwọn ìtàn ọlọ́kan ọ̀jọ̀kan tá a máa fi gbádùn ẹ̀mí ara wa ìyẹn ní àsìkò àṣà Yorùbá. Ẹ ṣeun gbogbo yìí tẹ̀ ń darapọ̀ mọ́ mi. Mo súnmọ́lá Rebecca ẹ ṣé mo dúpẹ́, bàbá mi Elijah Kúmúyì ẹ ṣé mo rí yín o, Bọ́láńlé Abídèmí Akíntọ́lá ẹ ṣé o, mo dúpẹ́, bàbá mi Ismaila Ọ̀dúnrìndé ẹ ṣé mo rí yín lórí ètò, ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta o, ẹ kú ilẹ̀ yìí, Ọlọ́run bá yóò jò ó dáa fún gbogbo wa, agbára ṣe Èdùmàrè. Abala àṣà wa lónìí gẹ́gẹ́ bí ìwé ìtàn wa tí a ti ń kàbọ̀ láti bí ijọ́ mélòó tí a pè ní ọdún àyàkọ òun náà ní ìtàn tá a ti ń kàbọ̀. Àkórí ìtàn tòní èyí tí a mú ẹnu bà lónìí òun náà ni mo pè ní Ọ̀sánjá. Yorùbá tá a bá tí Yorùbá bá sọ wípé Ọ̀sánjá, ẹ mọ̀ wípé ó ní òwe tó rọ̀ mọ́, ó lówe tó rọ̀ mọ́ kínní, ó ní òwe tó rọ̀ mọ́ ọ̀rọ̀ yìí. Tí wọ́n bá sọ wípé Ọ̀sánjá, kí ni wọ́n fi parí òwe yìí? Kí ni wọ́n fi parí òwe yìí? Wọ́n á ní Ọ̀sánjá, kí ni ìparí òwe yìí? Kí n tiẹ̀ wò bóyá ẹ̀yin èèyàn wa bóyá ẹgbẹ́ Yorùbá dáadáa tí wọ́n bá ní Ọ̀sánjá, kí ni ìparí ọ̀rọ̀ yìí? Kí ni ìparí ẹ̀? Kí n tó máa mú ẹnu bà ìtàn tá a fẹ́ kà lọ. Tí wọ́n bá ní Ọ̀sánjá, kí ni ìparí rẹ̀? Tá bá ní Ọ̀sánjá, tá bá sì rí ẹni tí ó bá mọ̀ tí wọ́n bá sọ fún wa, tá bá ní Ọ̀sánjá, kí ni ìparí rẹ̀? Kí ni ìparí ọ̀rọ̀ yìí? Tá bá ní Ọ̀sánjá, ẹni tó bá mọ̀ ẹ lè bá wa fi àtẹ̀jíṣẹ́ yìí ẹ lè bá wa fi ránṣẹ́. Ìyá mi Mr. Becky wọ́n ní Ọ̀rúndọ̀pá, Ọ̀rúndọ̀pá, Ọ̀sánjá, Ọ̀rúndọ̀pá. Ẹ ṣeun ìyá mi Mr. Becky, ẹ pàtẹ́wọ́ fúnra yín, ẹ pàtẹ́wọ́ fúnra yín. Wípé tí ẹ jẹ́ kí èèbó àti alákọ̀wé àkọ́gbà òwe Yorùbá lẹ́nu yín, ẹ pàtẹ́wọ́ fúnra yín oje. Tí Yorùbá bá ní Ọ̀sánjá, wà ní Ọ̀sánjá, Ọ̀rúndọ̀pá. Ẹ ṣeun mo kí gbogbo yín, ẹ ṣé àdúpẹ́. Bẹ́ẹ̀ ni Ọ̀rúndọ̀pá, ẹ ṣeun. Òun náà ni ìtàn tá a kà lónìí, Ọ̀sánjá. A máa tẹ̀síwájú lọ lórí ìtàn yìí, ẹ máa bá ń ká lọ lórí ìtàn yìí o, ẹ máa fẹ̀mí, ẹ máa bá ń lọ, ẹ sì máa bá ń fetí gbéyàwó ọ̀rọ̀. Bí mo bọ́ níkẹ́ tí ń rìn lọ ló ń ronú, ó sì ń dá sọ̀. Ìbá jẹ́ pé mo ní bàbá tí ó mọyì ọmọ ni, tí ó bá jẹ́ wípé ìdílé tí mo ní ìpọ́njú, tó bá jẹ́ pé ìdílé
tí wọ́n ti ní ìpọ́njú ọmọ ni wọ́n bá bí mi sí ni bóyá ayé ìbá ládùn lóyin bóyá ayé òun ò bá ládùn ìbá lóyin. ìjíǹjí tí mo jí sáyé mo jí sínú ẹbí alárìnkiri, mo jí sínú ẹbí wọn kò tó ẹbí tí wọn kò mọyì ọmọ obìnrin lọ́mọ. bàbá bí mi tán mo di alárìnkiri, ìyànjú ló mú mi lọ sílẹ̀ òkèrè lọ ṣàtìpó bóyá màá rí bá ti ṣe. mo dẹni tí ń sun ilé ijó, ilé ọtí, ilé ìtura kiri nítorí àti jẹun. kí ni ìwúlò ẹni tí ó kó kòkòrò àrùn éèdì bíi tòun báyìí? àmọ́ o bí mo bá tún ilé ayé yìí wá òun ó tún ìpín òun yàn kọ́lọ́hun ọba mi kó má jẹ́ kí a ṣàgbákò ibi. ẹ ṣeun Fàdékẹ́ Ògúnrẹ̀mí mo rí yín, ìyá mi Ṣẹ̀yẹ Adéwọyè mo kí yín lẹ́ẹ̀kan sí i. àmọ́ bòun bá tún ní ayé wá òun ó tún ìpín òun yàn. ó gbé ojú rẹ̀ sókè ó tún bẹ̀rẹ̀ asọ̀. Ọlọ́run olùṣẹ̀dá ohun gbogbo, ìbá jẹ́ pé ó fi àwòrán ilé ayé hàn mí ni ìbá sì yà sí ilé ọlọ́lá níbi tí wọ́n ti ń gbé fowó àti ọlá tí wọ́n sì ń tọ́ gbogbo ọmọ. ìbá ṣe ọkùnrin tàbí obìnrin tí ó bá wá di kànráǹgídá tí kádàrá mi kò nà gbòòrò ń bá kalẹ̀ sọ́dọ̀ Elédùà. àmọ́ kì í kúkú ṣe ẹ̀bi èmi náà, àìmọ̀ tó ṣe ọmọ tuntun ló ṣèyàwó ọ̀sìngín dopò ọ̀sán gangan ló tún sọ̀kù ní pópó. tí ọmọ tuntun bá mọ̀ ìbá yà sílé olówó, tíyàwó ọ̀sìngín bá mọ̀ ìbá yálé ọlọ́lá tí ń pẹ́ láyé. bí òkú pópó bá mọjọ́ àti sùn ni ìbá jẹun tán ìbá fẹ̀yìn lé ibùsùn rẹ̀ nínú ilé. bí kú bá dé amẹ́nire lọ lójú oorun. bó bá jẹ́ wípé àwọn tí ń kú sójú pópó ó bá jẹ́ pé wọ́n mọjọ́ pé ọjọ́ tí kú òde ni ebi wọ́n jókòó sí yàrá wọn, wọ́n fẹ̀yìntì ibẹ̀, wọ́n jẹun, wọ́n mu, wọ́n ọ̀rá nà fẹ́lẹ́fẹ́lẹ́ sórí ibùsùn wọn wípé tó kọlọ́jọ́ bá dé kó mọ̀ má wọn lọ kọ́lọ́wọ́n bá kó ṣàánú. Ọlọ́run mi n kò dá ọ lẹ́bi o, mo gba tèmi bí o ṣe dá mi. àmọ́ o bó bá ṣe pé dandan làtúwá ayé, yọ̀ǹda mi sájùlé ọ̀run kí n máa bá wọn ṣọ̀hún tí irú mi balẹ̀ ṣe fàlájùlé. bí mo bo ní ṣe ń dá sọ̀ ló sun ẹkún lọ kọ́lọ́wọ́n ọba kó má jẹ́ ká rí ogun àrùn kò gbóògùn. èyí náà ni wípé àwa òbí tá a bá bímọ, bó bá jẹ́ kóbìnrin lọ́lọ́wọ́n ọba fún wa, ẹ jẹ́ ká gbà wípé ìtọ́lọ́wọ́n ọba yọ̀ǹda fún wa nu. ẹ má jẹ́ àwa wò wọ́n níwò obìnrin lásán, ẹ jẹ́ ká tọ́ wọn, ká fẹsẹ̀ wọn sójú ọ̀nà tó jẹ́ wípé nígbà tó bá yá wọ́n padà mọ́ fàdúrà ránṣẹ́ sí wa. láyé ìjọ wọn ni wọn ìka ọmọ obìnrin kún, a sì ráwọn tó sì ń ṣe bẹ́ẹ̀ náà ní ìsinyìí. tẹ́bí wọ́n mọ̀ lọ́mọ obìnrin àwọn ò lè náwó lé lórí kọ́ lọ kọ́sẹ́ ni yàrá kìsì ni ọkọ rẹ̀ ní ọ̀padà fi sí. òun náà ni arákùnrin tá ń kàwé ìtàn yìí tó ṣe fáwọn ọmọ rẹ̀ obìnrin tó fìdí wípé wọ́n ń ṣàgbákò òbí. kọ́lọ́wọ́n ọba kó má jẹ́ káwọn ọmọ wa kí wọ́n ṣàgbákò òbí. nígbà tó dé ilé, Rọ́láyọ̀ ló kọ́kọ́ pàdé. báwo lòun ṣe rí? Rọ́láyọ̀ béèrè lọ́wọ́ rẹ̀. wò ó àbúrò mi, ẹ̀kọ́ kò ṣe ojú múmu rárá o. ọ̀sán ti já, ọ̀run ti dọ̀pá.
ètè kò sí mọ́ báyìí, eyín mi ti dìṣáná, etí mi ti gé, orí mi sì ti dàpólà igi. Òun ti kó kòkòrò àrùn éèdì yìí, mo sì ti bẹ̀rẹ̀ sí ka ọjọ́ ayé mi sẹ́yìn. Dókítà Làbákẹ́, gbà mí níyànjú àwọn ohun tí n ó máa ṣe àti àìgbọ́dọ̀ má ṣe. Rọ́láyọ̀ dáhùn pẹ̀lú ohun ìkáàánú àti ẹ̀dùn ọkàn. Mo bá ọ kẹ́dùn ẹ̀gbọ́n mi, ṣùgbọ́n ilé ayé yìí tẹ́lẹ̀ kì í ṣe àwàlọ̀ fún ẹnikẹ́ni. Ọ̀run nìkan ni àrèmábọ̀. Bí ilẹ̀ ṣe ń ṣú sílẹ̀ mọ́, bẹ́ẹ̀ ni ọlọ́jọ́ ń kájọ́. Má rò ó, Ọlọ́run ló lẹ̀mí gbogbo wa. Mo bọ́ ní dúpẹ́ lọ́wọ́ àbúrò rẹ̀. Ó ṣeun àbúrò mi. Lẹ́ẹ̀kejì fún ìgbà pípẹ́ sẹ́yìn, mo rẹ́ni sọ̀rọ̀ ìtùnú fún mi. Ta lẹni àkọ́kọ́? Dókítà Làbákẹ́ ni. Rọ́láyọ̀ béèrè ibi tí ẹ̀gbọ́n rẹ̀ ń gbé, irú iṣẹ́ tí ó ń ṣe àti pé ọ̀nà wo ni kòkòrò àrùn éèdì gbàdé ọ̀dọ̀ rẹ̀. Mo bọ́ ní ṣe àlàyé iṣẹ́ gbélépawó ní òun àti àwọn ọ̀rẹ́ òun ṣe nílùú Àrọ́kún fún Rọ́láyọ̀. Àánú ṣe Rọ́láyọ̀ gidigidi fún ìgbésí ayé tí mo bọ́ ní gbé látẹ̀yìnwá. Ó ní òun ní láti sa ipá òun fún irúfẹ́ ìrànlọ́wọ́ tí ó bá wà ní ìkáwọ́ rẹ̀ láti ṣe fún Mobọ́ni. Lẹ́yìn náà ó gbà á níyànjú láti má ṣe padà sí irú ìgbésí ayé bẹ́ẹ̀ àti pé kí ó mú gbogbo ìmọ̀ràn dókítà Làbákẹ́ kó mú lò fún àǹfààní ara rẹ̀ àti ìgbé ayé aláìléwu. Lẹ́yìn èyí, Rọ́láyọ̀ ṣàlàyé bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe bẹ́ nípa ìgbésí ayé rẹ̀ ní ìlú Ayégbẹ̀gẹ́ fún Mobọ́ni. Ọlọ́run mà kúkú ràn ọ́ lọ́wọ́ o kú àforítì ní ìdáhùn rẹ̀ sí àtótónu Rọ́láyọ̀. Kò tí ì parí ọ̀rọ̀ rẹ̀ nígbà tí Bánkọ́lé alágbàfọ̀ yọ lókèrè. Ó ń wọ̀túnwòsì bí ẹni tí ń wá nǹkan pàtàkì tí ó sọnù. Rọ́láyọ̀ rí i, ó pè é, Bánkọ́lé alágbàfọ̀. Bánkọ́lé gbọ́ orúkọ rẹ̀, ó wẹ̀yìn, ó rí Rọ́láyọ̀, ó ń sáré bọ̀ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀rín bí ẹni pé ó bá rí nǹkan rẹ̀ tó ń sọnù he. Rọ́láyọ̀ ń jẹ, ó lè já ohun tí ó ń pa mí lẹ́rìn-ín. Ó sáà mọ̀ pé kò fi bẹ́ẹ̀ gbóná tí ó bá di ẹ̀gọ́ jíjá. Bánkọ́lé na àpò ìwé ọwọ́ rẹ̀ sí, gbà tìrẹ ni. Mo lọ iléèwé lónìí, mo rí Mísítà Adékúnlé. Ó ní kí n fún ọ ní fọ́ọ̀mù ìgbaniwọlé sí yunifásítì yìí. Fọ́ọ̀mù ìgbaniwọlé sí yunifásítì. Rọ́láyọ̀ tún bí. Rọ́láyọ̀ na ọwọ́ rẹ̀ sí Bánkọ́lé. Ó gba àpò ìwé náà. Ó wí pé ayé ọ̀gbẹ́ni Adékúnlé yìí á mà dára o. Ọlọ́run yóò rán aláàánú sí àwọn ọmọ tirẹ̀ náà. Bánkọ́lé bi Rọ́láyọ̀ pé ó sì dá ọ lójú pé búrẹ́dì nìkan ni ó wá tà ní ilé ẹ̀kọ́ girama. Kí ni o tún rí tí mò ń polówó rẹ̀? N kò rí ohunkóhun o, ṣùgbọ́n gbogbo àwọn ọ̀gá wa ló fẹ́ràn rẹ jọjọ ju àwa tí wọ́n torí rẹ̀ ń gbowó oṣù lọ. Rọ́láyọ̀ dá lóhùn, ó ní kódà kò dá mi lójú pé ìwọ pàápàá kò fẹ́ràn mi tàbí tí fẹ́ máa jowú mi ni. Agbẹ́dọ̀, kí ni tèmi àti owú jíjẹ? Gbogbo wa la mọ bí o ṣe mọ̀wé tó ní iléèwé. Ó ní láti jẹ́ wípé gbogbo wa la mọ ohun tí ó dára nìyẹn.
ìwọ ló mọ Bánkọ́lé mo ṣe bí èkùrọ́ ló wá rà ọmọ ẹ̀ràn ṣe wá fẹ́ máa ṣeré wọgbà rẹ̀ kí èsúkè tó wọ kó tó wọ̀ rárá ò ṣe o a ó tún máa ríra bí o bá ń lé mi èmi náà ti ṣetán láti lọ ṣùgbọ́n má ṣe ránṣẹ́ pàjáwìrì sí mi o tí kò bá lè dáhùn gbogbo ìbéèrè tí ó wà nínú fọ́ọ̀mù rẹ bí mo bá ránṣẹ́ sí ọ kí o má dá mi lóhùn tí o bá tó bẹ́ẹ̀ wò ó mo fẹ́ wọlé lọ àkókò ti fẹ́ tó láti gbọ́n oúnjẹ àti pé àsìkò yìí kì í ṣe fún ẹ̀fẹ̀ nínú ẹbí mi ò ṣáà mọ ohun tí ó ṣẹlẹ̀ n ó tún máa rí ọ ó dìgbà. Rọ́láyọ̀ mú fọ́ọ̀mù rẹ̀ wọlé ṣùgbọ́n kò bá ẹnikẹ́ni sọ nípa rẹ̀ kàkà kí ó ránṣẹ́ sí Bánkọ́lé ṣe ni ó kúkú wá lọ sí iléèwé wọn ní òwúrọ̀ ọjọ́ kejì Bánkọ́lé kò sí ní iléèwé nígbà tí Rọ́láyọ̀ dé ilé wọn ọ̀kan nínú àwọn tí wọ́n jọ ń gbé ilé ni Rọ́láyọ̀ bá Àyìndé Ológbòjò tí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń pè ní Àkìlápá ni ó sọ fún Rọ́láyọ̀ pé Bánkọ́lé ti bá ìyá rẹ̀ lọ sí odò aṣọ kíá Rọ́láyọ̀ mú ọ̀nà rẹ̀ pọ̀ pẹ̀lú igbá búrẹ́dì rẹ̀ lórí ó ń lọ yá láti lọ rí Bánkọ́lé ní odò aṣọ nígbà tí ó dé odò ó bá àwọn alágbàfọ̀ tó bí 4 tí wọ́n fọ aṣọ ó béèrè lọ́wọ́ ọ̀kan nínú wọn ibi tí ìsọ̀ ìyá Bánkọ́lé wà wọ́n nawọ́ sí ọ̀kan fún un bí ó ṣe gbójú sókè ìyá Bánkọ́lé ní orí ó rìn súnmọ́ ó kúnlẹ̀ wọ̀ ẹ káàárọ̀ ìyá mi Rọ́láyọ̀ ní búrẹ́dì káàárọ̀ kà á sí nǹkan o àbí òkìrì wódò lónìí ni rárá mà ó Bánkọ́lé ni mo fẹ́ rí mo ti wá délé Àyìndé ló sọ fún mi pé ó ti wá sí odò aṣọ lóòótọ́ ni wọ inú ahéré tí ó wà lápá òsì rẹ̀ ó yẹ kí ó sì wà níbẹ̀ ó ń jẹun ẹ ṣeun mà Rọ́láyọ̀ dìde lórí ìkúnlẹ̀ ó lọ yọjú sí Bánkọ́lé nínú ahéré òun náà ṣẹ̀ṣẹ̀ jẹun tán ó sì ti fẹ́ bọ́ síta ló bá di pẹ̀kí ẹni à ń wá bẹ́ẹ̀ ni ọ̀nà làásìkò àwọn méjèèjì pàdé ara wọn lẹ́nu ọ̀nà ṣé pé nǹkan kan wà tí ó lè mú ọ wá rí mi wò ó n kò ní àsìkò púpọ̀ ó sáà mọ̀ pé n kò tí ì dé iléeṣẹ́ lónìí mo fẹ́ kí o ràn mí lọ́wọ́ láti parí fọ́ọ̀mù mi kí n má bàa ṣe àṣìṣe wọlé kí o jókòó níbí yìí ó nawọ́ sí àpótí kan lẹ́yìn rẹ̀ jẹ́ kí n sọ fún ìyá mi kí wọ́n lè mọ pàtàkì ohun tí ó dá mi dúró lẹ́yìn oúnjẹ ẹ̀yin èèyàn mi ibí náà ni ń fi rọ̀ sí lónìí ẹ mọ́ gbàgbé níbi tá a dánu dúró sí lónìí bó bá dijọ́ mẹ́jọ ibẹ̀ náà láti ti nawọ́ mu pẹ̀lú ògùn Ọlọ́run ọba ibi tí Bánkọ́lé tó ti nawọ́ sí Rọ́láyọ̀ pé kó wá nǹkan fìdílé kó jókòó kí ó dúró dòun kóun ó ṣàlàyé fún ìyá àwọn ohun tí ó dáhùn dúró lẹ́yìn tí òun jẹun tán tó ẹ̀yin èèyàn mi ẹ ṣeun ṣeun mo dúpẹ́ abala tó kẹ́yìn lórí ètò náà rèé òun náà ni abala àṣà wa òun náà ni àfikẹ́yìn ètò fún tòní mo lérò wípé ẹ̀yin èèyàn mi ẹ gbádùn ètò yìí lónìí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí dé òpin láti abala ọ̀rọ̀ ìṣítí wa tó fi dé ìdílé aláyọ̀ pẹ̀lú abala àṣà tó kẹ́yìn ètò fún tòní mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ bá ń tukọ̀ ètò tòní mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi lọ́fà tó pè wá wọlé ìyá mi ọmọlára láti Nàìjíríà ẹ ṣeun tẹ́ pè wá wọlé sórí ètò mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ìyá mi Mr. Becky ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà àjọ ń tukọ̀ ètò yìí náà ni ẹ ṣeun mo dúpẹ́ àti gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ mi lórí ètò tí àjọ ń tukọ̀ ètò tòní ìyá mi ìyá gbogbo TV ẹ ṣé mo rí yín lórí ètò ẹ ṣeun ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi ẹ má gbàgbé fún ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò gbogbo ìyálájẹ bàbá lọ́jà gbogbo ẹ̀yin òdókòwò oníléeṣẹ́ ńlá oníléeṣẹ́ kéékèèké
gbogbo ẹ̀yin onílé ìjọsìn oníṣọ́ọ̀ṣì onímọ́ṣáláṣí tẹ́ fẹ́ polówó ọjà yín tẹ́ fẹ́ ṣèkéde ni ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ tẹ́ ń tà àti tẹ́ ń gbé ṣe ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò fún gbogbo ìpolówó ọjà yín kábàá yín polówó ẹ̀ kí gbogbo ayé ó gbọ́ kí wọ́n sì mọ̀ tẹ́ ń tà ní ọ̀dọ̀ yín gbogbo ẹ̀yin onílé ìjọsìn yín onímọ́ṣáláṣí ìkéde lẹ fẹ́ ṣe ni àbí ẹ fẹ́ káwọn èèyàn gbọ́ pa yín ẹ̀yin olórin ni tẹ́ fẹ́ káwọn èèyàn gbọ́ pa yín ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò àbáyín polówó àsìbáyín gbé jáde tí gbogbo ayé ó gbọ́ tí wọ́n sì mọ̀ bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé iléeṣẹ́ Holy Trinity Family Pilgrims fún gbogbo ìrìn àjò yín ìrìn àjò sílẹ̀ mọ́ Jerusalem ọdún fún 2019 June 7 náà ló máa wáyé £1,650 òun náà ni wọ́n pe owó ìrìn àjò yìí 4-star hotel ìbẹ̀ǹbẹ̀ 3 daily meal ó wà ń bẹ̀ oúnjẹ mẹ́sà lójúmọ́ ó wà ń bẹ̀ insurance ó wà ń bẹ̀ medical treatment ó ti wà ń bẹ̀ nínú pákéjì yìí gbogbo ẹ̀ pátápátá ló ti rọ̀ mọ́ nígbà tẹ́ bá kẹ́ ẹ tó kúrò nílé gan ni wọ́n ti fún yín ní program gbogbo ìrìn àjò tẹ́rìn tẹ́ fi mọ́ ọmọ ibi tó kàn àti ibi tó kàn nígbà tẹ́ bá parí ìrìn àjò yín ẹ wá kalẹ̀ kù sí 5-star hotel níbi tẹ́ ti mọ́ jẹ tẹ́ ti mọ́ mu tẹ́ ti mọ́ dárayá eyín ni wọ́n tún pè ní trip tó kẹ́ náà tún pè ní treat tí ó kẹ́yìn trip tí ẹ̀fẹ́ tẹ́ ẹ lọ yìí fún ìrìn àjò Jerusalem yìí 5-star hotel níbẹ̀ náà lẹ́sìn gbádùn ara yín fún ọjọ́ tó kẹ́yìn fún ìrìn àjò yìí ẹ̀yin lè pe iléeṣẹ́ Holy Trinity Family Pilgrims lẹ́ni gbogbo èèyàn ọmọlẹ́yìn Kristi ẹ̀yin onígbàgbọ́ tí ẹ fẹ́ fojú kanlẹ̀ mímọ́ Jerusalem àsìkò ti tó báyìí ẹ lè san lẹ́ẹ̀mejì ẹ lè san lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yin lè san díẹ̀díẹ̀ títí di ìparí oṣù March kẹfì san tán torí March ni wọ́n fẹ́ gba owó ìtàn kí wọ́n sì bẹ̀rẹ̀ gbogbo ìrìn àjò yìí lẹ́kùnrẹ́rẹ́ kán lè búùkù hòtẹ́ẹ̀lì kán lè búùkù tíkẹ́ẹ̀tì yín kán lè ṣe gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ ó ti wà ní ìrọ̀rùn ní ìrọ̀sẹ̀ ẹ̀yin náà pè wọ́n lónìí ẹ sì lè pè iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò fún ìtọ́nisọ́nà bí ẹ ṣe bá wọn sọ̀rọ̀ àbí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ sì lè pè àwọn bàbá wa pásítọ̀ Elijah Kumuyi ẹ lè pè wọ́n àti màmá wa mother captain asin ẹ lè pè àwọn náà lórí ìpolówó tẹ wò ẹ rí wípé nọ́mbà wọn ó wà níbẹ̀ fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ fún ilẹ̀ mímọ́ Jerusalem ẹ ṣeun ṣe mo dúpẹ́ iléeṣẹ́ Authentic Entertainment Organization fún gbogbo ayẹyẹ yín ìnáwó yín ni tẹ́ ẹ fẹ́ ṣe alágàjọ alágàjókòó MC lẹ́fẹ́ ni fún ìnáwó yín olórin lẹ́fẹ́ ni event planner lẹ́fẹ́ ni children entertainer ni ẹ kàn sí wa níléeṣẹ́ Authentic Entertainment Organization a wà lórí Facebook page ẹ follow page wa ẹ like ẹ máa rí gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe ń bẹ̀ ẹ̀yin náà bá wa dòwò pọ̀ lónìí kí ẹ sì rí pé Ọlọ́run ọba ó ń fẹ́ nìkan jíṣẹ́ nìkan lọ Ọlọ́run ọba yóò máa gbà fún wa ilé àtọ̀nàwọ̀ ò ní bàjẹ́ ànírí dààmú bẹ́ẹ̀ là ànírí fòró àkópalẹ̀mọ́ kérésì ọdún ayọ̀ láṣẹ o ìwọ̀nba tó kù tọ́dún yóò fi parí kò ní di èmi àsín kò ní di wá mẹ́rù wọn ò ní fi ẹ̀mí wa wọn ò ní parí ọdún yìí wọn ò ní fẹ̀mí wa wọn ò ní fi ṣètùtù ọdún yìí lágbára ṣe Èdùmàrè 2019 àjọfàyọ̀ wọnú ẹ̀ ní pẹ̀lú ògo Ọlọ́run ọba ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin èèyàn mi tí àjọ tukọ̀ ètò yìí ó ní yóò ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá ń jẹ́ náà ṣe wọn ẹ̀kú àbínú ó wù ní ká jẹran pẹ́lẹ́nu òǹfọ̀nà fún báyìí náà ni ò jẹ́ ibi náà láfẹnu ètò tòní táfẹnu ìsọlẹ̀ kì í sóní nígbà tí ọkọ̀ bá fẹnu sọlẹ̀ sébùté àwa náà láàmọ̀ wá ẹ̀yin náà láàmọ̀ bá àní gbọ́kú sí yẹn ẹ̀yin náà ò ní gbọ́kú sí wa ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa ò ní di kò ní dè tẹ̀ náwó sí agbára ṣe Èdùmàrè ẹ wá ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá àní rí bí lágbára Ọlọ́run èmi yín náà lájọ lólẹ̀ igbó kùsàkùsà pẹ̀lú àṣẹ Èdùmàrè lágbára Ọlọ́run ẹ dákun ẹjá ṣe ohun gbogbo pẹ̀lẹ́ ẹjá ṣọdún jẹ́jẹ́ ẹ mọ̀jà fi wàdùwàdù ṣọdún o ẹ mọ̀jà sáré mọ́tò kakọlù kẹ̀kẹ́ gbogbo òkú tá a bá ti wà àyè tá a bá ti wà ẹjá dúpẹ́ fọ́lọ́run ẹ mọ̀jà ṣàṣejù ẹ mọ̀jà jẹ gbèsè torí pa afẹ́ ṣọdún ẹjá ṣe níwọ̀nba tọ́lọ́run bá fún wa lágbára òun náà ní kẹjá fi ṣe Ọlọ́run ọba yóò gbà fún gbogbo wa àdúrà wa ó gbà Ọlọ́run ọba yóò ràn wá lọ́wọ́ lágbára ṣe Èdùmàrè èmi náà lọ́nu mò ń relé ọkọ mi bí wọ́n gbégbé mi ìyàwó wọ́n máa lọ lónìí wọ́n tún padà ń jọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run ọba torí pé ọ̀bẹ ní ibẹ̀ṣu àtẹlẹsẹ̀ báyìí náà ni mò ń bẹ̀ náà èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rèé ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọ́n náà lọ́lí pírẹsẹ̀ntà yín rèé
á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tìmọ̀ràn ìyájú ọmọ yìí rèé tí mo pàṣíwájú ń bàbá ajímọ̀sán rẹ̀ jẹ́ wà fún gbogbo UK bí ọmọ yìí náà ni mò ń dágbére fún yín lórí ètò fún tòní pé a fún pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run ọba títí ìgbà tá a tún fi pàdé ẹ dákun bẹ́ẹ̀ bá réṣù tó wọkọ́ mú tó tún fi gọ́ọ̀gù ojú ẹ má fọmú èṣù ṣeré o èṣù ní ṣe mí kò ní ṣẹ̀yìn kò ní yà sílé kó wa gbogbo wa títí tá a fi pàdé ká pàdé láyọ̀ ká sùn láyọ̀ ká jí láyọ̀ ká pàdé níre ká mọ̀dọ̀ lódì lẹ́yìn ara wa ire o ire kàbìtì ó dàárọ̀ ó dìgbà kan náà ire o. Ìròyìn àkọ́tún mílíkì ayé gbọ́hàn àti ìgbàlódé kárán ni létí àṣà àti ìṣẹ̀lẹ̀ kárò òtíire débi òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe é bọ̀bẹ̀ bu àyàfi àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣẹ́ẹ̀dí bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀kẹ́ síbi ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yin ọmọ kárò òtíire tó fẹ́ ká jẹ́ gbogbo rẹ̀ jẹ máa bọ̀ tààrà níbi ilé rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mù lọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákárí ayé ìyá ìbàdàn ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà Elédùà yóò túbọ̀ tí ọ lẹ́yìn délẹ̀ lérí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 07424728743 07424728743 tàbí studio number 07459353799 07459353799 níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí àsọ̀rọ̀ gbèsè yìí ní ìbílẹ̀ rédíò tiwantiwa táwọn yọ jọ̀ọ́.